wọ́n béèrè wípé àwọn rawahaniyun yìí àwọn ẹlẹ́mìí ìjẹ́ alákọ̀ọ́kan bẹ láàrin wọn pẹ̀lú àwọn onísúfí. Ṣé wọ́n ní àjọṣepọ̀? Ṣé wọ́n lájọṣepọ̀ pẹ̀lú àwọn tàwọn súfí gẹ́gẹ́ àwọn tasawufu hakiki? Àbí ṣé wọ́n jọra wọn? Àbí wọ́n jọra wọn. Ó ti yé báwọn. So baynahuma bawnun ba'id. Ọ̀nà jìn síra wọn. Jọra wọn o. Ó ti yé báwọn ń gbogbo ojú ọ̀nà wọn ò jọra wọn. Àmọ́ ń tọ́ dàbí ìgbà tó fẹ́ jọra wọn ń bẹ̀ la fẹ́ yẹn yìí. Kí ni nǹkan náà ni wípé àfa ilé jòkó? Kí ni nǹkan náà ni wípé a mọ̀ rí wípé inú àwọn adíyà èyí táwọn bàbá tàná ń lò láti fi ṣe wàsílà sí bùkátà wọn sọ́dọ̀ Ọlọ́run. Inú àwọn àdúrà táwọn tàná fi ń pe Ọlọ́run. Inú àwọn àdúrà táwọn tàná fi ń pe Ọlọ́run. Omi ń bẹ nínú ẹ̀ tọ́já sí wípé ni àwọn ẹlẹ́mìí yìí ń lò. Àwọn ẹlẹ́mìí tòní náà ń lò. Gẹ́gẹ́ báwọn àfọ̀hún súfì tàná sì lò ó. Èyí òun la wá fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Torí pẹ́lú mi ọ̀ wá rí wípé ìbáwọn bàbá tàná náà ń lò àwọn náà máa ń pe kíní kan Samsa Yailu kíní kan Rauka Yailu kíní kan ibi àmọ́ gbọ́ tí wọ́n máa ń pè. Gbogbo wa náà bá lákọọ́lẹ̀ nú àwọn tíra bíi Fawzul Azim bíi Gayatu Maksud nú àwọn kútùbà Yasin nú kútùbà Waqia. Yẹ́pẹ́ tá a bá ń lọ bí àdúrà ńgbà tá a ń bẹ lọ́mọ kéwú tá a ń bẹ kékèké wọ́n ha lé wa lọ́wọ́ Fawzul Azim tẹ́ ẹ bá ṣe Yasin tán wọ́n ní kẹ́ni kan ṣe kútùbà rẹ̀ ẹ máa bá àwọn nǹkan yín bẹ́ẹ̀ á kà o ti understand bẹ́ẹ̀ yẹn ok gbàtọ́ wa rí bẹ́ẹ̀ jẹ́ ìbáṣepọ̀ ń bẹ láàrin ni tí o gba bàbá wọn náà sáwọn náà wà nínú ẹgbẹ́ ẹlẹ́mìí tòní tí ń lọ yìí ibi tá à ń lọ nù yìí. So number one ẹlẹ́ẹ̀kejì lágbọ́nrin yìí ìjọ tọ́ kí a lo àwọn kápẹ́ àwọn ẹ̀mí yìí ìjọ tọ́ kéèyàn ó pè. Bóyá ká bẹ̀ wọ́n sẹ́. Bóyá kéèyàn ó bẹ̀ wọ́n sẹ́ ìjọ tọ́ bẹ́ẹ̀ wọn àpò di mélòó. Ó di méjì nù ni so eré agbọ́nrin méjèèjì wọn láàmà wa dára àfi méjèèjì ń ṣe mà dáru wa tá a máa dára ní orí rẹ̀. Àwọn ń tasawuf ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀tì bá ilmul hisab ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀tì bá khatti ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀tì ilmul khatti ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀tì bá alfalak wa nujum bí wọ́n ti yẹ kádàrá wò bí wọ́n ti yẹ gbogbo nǹkan wò ọmọ ojú ọjọ́ wọ́n ti yẹ ojú ọjọ́ wò bí wọ́n ti wo òṣùpá bí wọ́n ti wo gbogbo ẹ̀ bá ní ọ̀dọ̀ àwọn ní tasawufu nínú àwọn páàtì kan jáníbù kan nínú iṣẹ́ tí àwọn ń tasawufu yìí tí wọ́n gbé dání subject kan ní wọn náà àyè kọ́yìn òun lè kéwù àwọn tí ó bá kọ́yìn òun ẹ lọ kọ́ lọ́dọ̀ àwọn àfa onísùsùfì ẹni tó bá ní tàkà sùsùrù èyí òun lọ́dọ̀ torí hati rọmúlì tí wọ́n kọ́ ìyẹ̀pẹ̀ tó wíwo ni àwọn èèyàn tún lè kọ́ bí ìgbà tí èèyàn ń kọ́ kéwù. Bẹ́ẹ̀ni kọ́dà àwọn tó ń ṣe kídìmá rẹ̀. Kọ́dà àwọn tó ń ṣe kídìmá rẹ̀. Kọ́dà àwọn ń gba sátì rẹ̀. O tó understand bẹ́ẹ̀ yẹ jaba kí pààtì kan yẹn náà. Ọ̀kan nìyẹn wọn lọ́tọ̀. Naam inú àwọn ń tasawufu a rí àwọn kan náà tó já sí wípé wọ́n máa fi àwọn sheikhu wọn ṣe ìgáṣà. Istigaza bí kílẹ̀ máa pè istigaza wọ́n máa fi wọ́n wá àánú láti dájú kọ irú sheikhu náà gẹ́gẹ́ bí ẹni tó ti kú ń bẹ́ ń bi orin kan tí àwọn èèyàn máa kọ fún Sheikh Ibrahim Niyas ọlọ́mọba akẹ́ṣẹ́ Ibrahim wọn ni ya Sheikh Ibrahim gawusun lilwara agisni bigayisi kafalmuna tẹ́nfìlì kara ayé bẹ́ẹ̀ kọ́ orin yìí ìsọ ẹnìkan di gíyàsù rẹ̀ ìmú ẹnìkan ní ẹni tí yóò wá ìgbàlà ìwá ìgbàlà lọ́dọ̀ sheikhu kan àbí ìdájú kọ irú orin yìí gbogbo ń tasawufu tó bá jọ ń tasawufu hakiki ó ti yé báwọn wọ́n gbọ́dọ̀ kọ irú orin náà orin kórin ni ó ti yé báwọn alistigaza bi waliyin ó ti yé báwọn haramu ni ó ti yé la yajuz kò sí ẹnìkan tó lè lani àfọlọ́hun. Allahu Akbar. So irú mistake tí àwọn yìí ń ṣe láti mú sheikhu kan àbí wàlíì kan láti mú ní gíyàsù rẹ̀ pé ẹni tó lè gbà wọn rè yọ wá pé dáadáa pé yá Sheikh nìkan Abdulkadir Agisni yá Sheikh Ahmad Tijani nígbà tí Yorùbá dé Agisni yá Sheikh Ibrahim Niyas Agisni o ti bá bí yẹn bá ti kó sínú èyí o ti kó sínú ṣírùkù nù ni ṣírùkù ni pírọ́blẹ́mù sí fún wòlíì tí wọ́n ṣe istigasa pẹ̀lú ẹ̀ amẹ́ni tó ṣe òun ló ti kó sínú ṣírùkù kò ní pé ashraka billah ó ṣẹbọ pẹ̀lú Ọlọ́run o ti bá ja'ala ma'allahi sharikan ó fọlọ́hun lẹ́kọ̀ọ́ wá sọ lọ́dọ̀ rẹ̀ mọ́ ọdún yẹn tí ń wá sọ Allahu Akbar kẹmà pé ń bẹ́ẹ̀ lọ́ndà àti èèyàn nù ni irú ẹ̀ ní wọ́n ń bẹ lọ́ndà àti àwọn ẹ̀mí yìí náà àwọn ẹ̀mí àìrí
bí àwọn màláíkà torí pé àwọn màláíkà náà arwahu ni wọ́n ó ti yé àmọ́ àwọn makhluqun min nur inú mọ́lẹ̀ láti dá wọn àmọ́ aljin náà àbíkílẹ̀ ń pè wọ́n aljin àwọn àlìjànú arwahu làwọn náà makhluqun min nar inú náà láti dá wọn bọ̀tí ẹ̀mí àìrí ni wọ́n ọgbọ́ náà ẹni wọ́n bá ti wá lọ lè ṣe istigasa pẹ̀lú ẹ̀mí kan ẹ̀ máa kọjá màláíkà ni àbí máa kọjá àlìjànú ni ó ti bá wọn pé agisni ya rauka ya il agisni ya rauka ya il tó bá ti dé bẹ́ẹ̀ ni ó ti di ṣírkù ẹbọ lòun náà ó ti dẹ́bọ̀ agisni ya Jibril tó bá ti dé bẹ́ẹ̀ ni ó ti di nǹkan mi tẹ ọ̀ ń tẹ̀lé mi báyìí gẹ́gẹ́ bí kò lẹ́tọ̀ọ́ kí a fi gáúsù kan àbí wòlíì kan àbí ṣéhù kan táwa ní kọ́gbà mi nígbà tí ṣòro bá dé báyà kankan fẹ́ dé ní ṣé Ibrahim agisni ọba ti wí báyìí ó ti kúrò ní ojú ọ̀nà tasawufu ó ti bọ́ síbòmí so òun ní irú orin yẹn ò fi dáa kò sí òun tasawufu tí ó jẹ́ hakiki tí ò ní tako ìròyìn náà pé la yustagasu bi waliyyin náà wala yustagasu bi ruhaniyan ó ti la yustagasu bi ruhaniyan a gbọ́dọ̀ ṣe istigasa pẹ̀lú ẹ̀mí kan káwá sọ pé ọ̀dọ̀ ẹ̀ ló kù tá a ti lè rí ìgbàlà a ti fi Ọlọ́run tó ní ìgbàlà kalẹ̀ òun lọ́wọ́ kù tá a pé à ń wá gbàlà dọ́dọ̀ rẹ̀ irú èyí hàn ká máa gbọ́lá fún ẹ̀mí yẹn ju Ọlọ́run lọ àbí ká máa pe ẹ̀mí yẹn ní pé wípé kó wá gbà wá. ó ti yé èyí hàn ní àwọn ìjọ ẹlẹ́mìí ìrọ̀lẹ́ kó sí. òun làwọn ṣe nísìn. so síbẹ̀ náà làwọn tàná náà wá ṣe ni. báwọn kọ́ làwọn tàná wá ṣe. n ta wá fẹ́ sàlàyé nu. sọ ma pé àti jẹ́ ká mọ̀ nísìn wípé àti èèyàn àti àlìjẹ̀nú àti màláíkà a gbọ́dọ̀ ṣe istigasa lọ́dọ̀ wọn. a gbọ́dọ̀ wá sọ àbí wá ìrànlọ́wọ́ kan lọ́dọ̀ wọn tó yàtọ̀ sọ́lọ́hun. naam èyàn ti dúró ní apá kan rẹ̀ ó ti yẹjú báyìí. naam ó ẹsẹ̀ wá ku báwo làwọn bàbá tàná náà ṣe wá lo àwọn ẹ̀mí yìí àwọn istikdamu ni àwọn ń ṣe. àwọn mú àwọn ẹ̀mí wọn lẹ́rú ni. wọ́n mú wọn lẹ́rú istikdam wasti'mal wọ́n lò wọ́n bẹ́ẹ̀ ni wọ́n lò wọ́n ọ̀tọ̀ ni kéèyàn máa lo ẹ̀mí kó mú ẹ̀mí lẹ́rú kó sọ́dẹ̀rú ẹ̀ kó máa ránṣẹ́ ibi ó bá wù ọ́ láti control ẹ̀ lọ ọ̀tọ̀ ni kó lọ join ẹ̀mí kó gba fọ́ọ̀mù rẹ̀ pé mo fẹ́ ìtìsọ́ọ̀lù pẹ̀lú yín mo fẹ́ darapọ̀ mọ́ ẹ̀yin ẹ̀mí àrùwáhù yìí kọ́dà bí ọ̀dágangilẹ̀ kọ́ yẹ kó òun nìkan ní dáṣe fún rẹ̀ kọ́ wá sọ àwọn ẹ̀mí òun di ìbáàdà tí ó máa sìn kọ́ sọ wọ́n di rabbun yu'bad ọjọ́sìn fọ́lọ́hun mọ́ ọjọ́sìn fọ́lọ́hun àwọn ẹ̀mí wọn lọ́wọ́ kù tí ń jọ́sìn fún ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn pẹ̀lú àwọn bàbá ti tànánù ni ok nígbà tá a wá rí bẹ́ẹ̀ bóòlù àwọn bàbá tàná ti ṣe tó fi wáyàtọ̀ sí tàwọn tòní bí wọ́n ti ṣe ni pé látara tasawuf tẹ̀síkíyàtò nafsi ìmáa fọ ẹ̀mí mọ́ àti ìfúnra wọn ní tẹ́rbíyà ruhiyya ìtírẹ́nì ẹ̀mí ara wọn sọ́dọ̀ Ọlọ́run wọ́n sì ń fọ ẹ̀mí wọn mọ́ sọ́dọ̀ Ọlọ́run látara ìfọ ẹ̀mí mọ́ sọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú àwọn askar ó ti yé báwọn èyí tó mú la ilaha illallah èyí tó mú istighfar èyí tó mú àwọn okọ̀ Ọlọ́run subhanallah alhayyul qayyum agẹ́ni gbogbo yasal jalal la hawla gbogbo àwọn rú àwọn adhkaru yìí láti ìwọlé tọ̀ Ọlọ́run èyí tí ó wà nulẹ̀ khalwa tí ò ní jáde èyí tó yẹ pé gbogbo àti wàsífà àti lásìmí àti kùbùrá àwòrádù tí wọ́n ń kà àbí àwọn àsìkárù tí wọ́n ń ṣe tí kìíní yẹn bá ti wá bí nǹkan sí wọn la tí wọ́n bá ti rí ààyè lọ́dọ̀ Ọlọ́run tí fatihu rabbani bá ti dé bá wọn ìṣípayá tàtọ̀dọ̀ Ọlọ́run tọ́lọ́run ti welcome wọn wípé ya marhaba ó ti di tèmi ó ti di waliyun anta waliyun min awliyahi ó ti da ayò kanú àwọn ayò mi ó ti di wòlíì lọ́dọ̀ mi eléyìí ó máa wá pẹ̀lú ìbádà kẹsìrátù sọlát kẹsìrátù ziyam ó ti báwọn kẹsìrátù sọdaka wà kẹsìrátù nawafil wà kẹsìrátù adhkar ìbádà tọlọ́hun ìsìn Ọlọ́hun ìgbájúmọ́ láì ní nǹkan kan míì tí ó kà á látọ̀ rẹ̀ pẹ̀lú àpọ̀jù àwẹ̀ àpọ̀jù sàrà àpọ̀jù gbogbo nǹkan bẹ́ẹ̀ni ọgbọ́ ya'tuna kulla yawmin bima amarahumullah wa yantahuna amma nahallahu anhum
wọ́n á máa ṣe tí Olúwa mi pa wọ́n láṣẹ Ọlọ́run ní kí wọ́n má ṣe wọ́n sì fi ilẹ̀. bẹ́ẹ̀ látara rẹ̀ tó bá ti wá di pé wọ́n wọnú Ọlọ́run tí wọ́n ti di tọ́lọ́run òun làdíìsì ń sọ fún wa pé ma yataqarrabu ilayya abudi bi shay'in ahabbu ilayhi mimma aftaratu alayhi ẹnìkan ò lè fi nǹkan kan súnmọ́ èmi Ọlọ́run kó wá pè mí kò gbọ́dọ̀ gbá pé ó lè gbọ́dọ̀ rọ̀hánìyà kan wá sọ́dọ̀ mi kó wá lè ti rọ̀hánìyà kan wá pé má bọ̀ wá dọ̀ mi káyì ọ̀dà wá dọ̀ mi bí má aftaratu alayka pẹ̀lú tí mo pa ọ́ láṣẹ láwọn ọ̀ràn yẹn tèmi Ọlọ́run wàlá yazalu abudi yataqarrabu ilayya bin nawafil tó bá tó wá sọ̀rọ̀ yẹn tó pé tán tí mo ti gbádùn ẹ̀ tán yóò tó wá múnáfílà wá pé Ọlọ́run mo ti ṣe èyí tó ní ń ṣe gan èyí tèmi náà tún wò wípé bóyá mo tún lè tì sọ́dọ̀ rẹ ènì tó rè tó bá ti wá mú ènì wáyé bí ènì nì òun ni àsìkárù tàwí òun ni nàwáfílù táwọn àgbàlagbà wọn máa ń ṣe àwẹ̀ àlàmísì gbogbo ẹgbẹ́ mọ́ndé gbogbo ẹ̀ máa wá síbẹ̀ ata uhibbahu efi wá nífẹ̀ẹ́ rẹ̀ báyìí dá ahbabtuhu bá nífẹ̀ẹ́ rẹ̀ kuntu sam'ahu alladhi yasma'u ó ti yẹ báwọn èyí di etí rẹ̀ alladhi yasma'u bihi èyí tí yóò mọ̀ fi gbọ́rọ̀ wa basarahu alladhi yubsiru biha àti ojú tí yóò mọ̀ fi rí na wa rijlahu alladhi yamshi bihi àti ẹsẹ̀ yamshi biha àtẹsẹ̀ wa rijlahu alladhi yamshi biha yín wá di ẹsẹ̀ tí yóò mọ̀ fi rìn bọ́ bá ti fẹsẹ̀ tẹ̀bi kan èmi Ọlọ́run débẹ̀ ntọ́ bá rí mu rí ntọ́ bá gbọ́ ní gbọ́ ntọ́ bá wí ní wí ìdí ẹnu rẹ̀ ntọ́ bá ti sọ ní sọ ìdí ọwọ́ rẹ̀ tọ́ bá mú nǹkan wúyè wàlá ìnsàálà ni tọ́ bá bí mí ní nǹkan kan ẹ fún yìí nídìí ó ti béèrè tí ń fi fún wàlá ìnsàálà ni tọ́ bá ní bá ń wá sọ pẹ̀lú mi pé ń sọ òun bí nǹkan kan làwọn ìzà náà rawahu Bukhari mọ́ Bukhari lọ́gbà àdìsọ yìí wò ní àbí. náà látara pé àdéhùn tọ́lọ́run ti bá wọn ṣe yìí pẹ̀lú kẹsìrátù nawafil ó ti bá wọn àti ọ̀ràn yẹn àti gbogbo ẹ̀ tó ti pé sára wọn tọ́lọ́run ti wá gbà wọn wọlé tán làyín zàhálà làwọn ti yá náà tọ́lọ́run wíhun àwọn ni wọ́n wàá béèrè lọ́wọ́ Ọlọ́run kó sàkárà àwọn àrùwáhù yẹn fún àwọn ọ̀gbọ́. àwọn ni wọ́n bẹ lọ́hùn. wọ́n bẹ lọ́hùn ni kì í jẹ́ pé wọ́n lọ lè bá àrùwáhù pé tọ̀ àwọn fẹ́ wọnú ẹ̀mí àwọn fẹ́ wọ ìjọ ẹ̀mí abánídìí kankan lọ́dọ̀ yín wọn ò ní sọ fún àwọn nídìí kankan lọ́dọ̀ àwọn ẹ̀mí. Ọlọ́run ni wọ́n sọ fún wípé inú ta fẹ́ kí wọ́n Ọlọ́run ó ṣe ẹ̀mí ta bá béèrè yín máa ṣe inú ta fẹ́ bí wọ́n Ọlọ́run ni pé ta fẹ́ bí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ rẹ ni pé ó ti bá wọn anto sakhira li kò dá ma àwọn ìṣúra níbi nǹkan kan nínú àwọn nǹkan tí wọ́n bá ń lò tàbí nǹkan Ọlọ́run àwọn àrùwáhù táwọn náà ń ṣerú sí àwọn nǹkan náà táwọn náà gbà fún nǹkan náà wọ́n wá bẹ Ọlọ́run kó sàkárà àwọn àrùwáhù wọn fáwọn tó bá sàkárà tọ́lọ́run bá wá gbà tó sàkárà àwọn ẹ̀mí wọn fún wa wọ́n ti wá ní kápá lórí àwọn ẹ̀mí yẹn ọ̀gbọ́ wọ́n fẹ́ kí àwọn èèyàn fi làákà yìí tẹ̀ lọ́rọ̀ òpònú ò lè gbọ́n tí ń wí ẹni tó bá sì jọ lọ́tẹ̀ ó ní gbọ́n tí ń wí òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ọmọra rẹ̀ ilé kéwú tó lòun lọ kọ̀ gbọ́ yé àákọ́ gbogbo ẹni èyí tá ń wí yìí ọba jẹ́ alùsùnà tó jẹ́ sálàfí ọgbọ́dọ̀ kọ́ yìí náà gbogbo àwọn tó jẹ́ aṣáájú yín tí wọ́n ń jó ń súnà tí wọ́n dán dálẹ̀ láwọn tó jẹ́ àwọn aṣáájú yín nínú àwọn súnà gbogbo wọn ni wọ́n mọ̀ ń tàn wí kọ́dà bí wọn ò ní gbà wọ́n mọ̀ ìwọ nísìnyí ọmọ ń tàn wí ó fẹ́ takò báwo ni wọ́n ṣe takò tí ọmọ tó à ń sọ ilé yìí kẹ́ ẹ má bàa jẹ́ pọ̀ ọgbọ́ à ń sọ ká má bàa ṣe kí ni ká má jẹ́ pọ̀ kọ́ máa mú àkekọ́ lọ́mọ sá àwọn tàná tó lọ ọjọ́ ra wọn ó ti bá inú àwọn tí Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún ní bàbá wa ṣe òbúlálà lọ́fà inú àwọn tọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún ní bàbá wa amáhùlá nífàgbà inú ẹ̀ ní bàbá wa Ọlọ́run dáre àtàwọn tó bá jọrú wọn bẹ́ẹ̀ ní bàbá wa Hasan Saruk kọ́nà ọba àtàwọn tó bá tó jọrú wọn bẹ́ẹ̀ kọ́nà ọba wa kẹ́ ogun wọn ó ti bá wọn alẹ́ ìgbà táwọn bá ṣe lọ́hùn tán wọ́n wà ní kọ́lọ́ wọn sàkárà àwọn ẹ̀mí yẹn náà tó já sí pé ìsìn lọ́hùn ni ń sàkárà ìsìn lọ́hùn wọ́n ti sin lọ́hùn Ọlọ́run ti gbà wọn wọlé Ọlọ́run wa ni ẹ béèrè zaltu ọ̀tọ̀ béèrè kí n fún ọ la ń sa àlà ní tí tó bá bí mí ní kankan láò ọtí ya ẹ̀wọ̀n kan láàmú kásám àti nínú tawkid wọ́n gbọ́dọ̀ ṣe fún ni wọ́n wà bí Ọlọ́run pé kọ́ sàkárà àwọn ẹ̀mí wọn fún wọn tó bá sàkárà àwọn ẹ̀mí wọn fún wọn òkè ọ wá di wípé bó wọn ti fẹ́ lo àwọn ẹ̀mí yìí wọ́n wà àwọn ẹ̀mí wọn wà dé káàdì mi wọn Ọlọ́run wọn ni ẹ lọ́dọ̀ ẹ lọ di tiẹ̀ ẹ máa lè ṣe kídímọ́ fún ẹsẹ̀ rúsìn ẹ máa dìbò yìí rẹ̀ ẹ máa bá bẹ ẹ máa bá gbé tó bá ti wá di kọ́ wá rí bẹ́ẹ̀ sáà káwọn ti mọ̀ wípé àwọn ti bẹ Ọlọ́run ó sì ti gbà bá wọn ọ wá di kí wọ́n máa rán àwọn ẹ̀mí òun ṣẹ́ tí wọ́n bá fẹ́ràn wọn yóò dà fún ọ barakallahu fika ya mufaddal lápèjúwe bàbá wa kan nílẹ̀ yìí náà nínú àwọn àgbàlagbà tí wọ́n ti lọ wọ́n lọ òde wọ́n lòde ngba wọn bẹ́ẹ̀ kékèké wọ́n lòde kó tó dé àwọn olè wọlé àwọn èèyàn sì máa kówó sí wọn lọ́dọ̀
àgbàlagbà ni àwọn èèyàn máa kó sí wọn lọ́dọ̀ máa fowó pamọ́ sí wọn lọ́dọ̀ ó ní bí wọ́n máa kó sí gbà wọn lámọ̀ náà àwọn olè wá dé wọn palẹ̀ mọ́ owó lápèjúwe ká máa fi wé bíi 2 million lásìkò yìí ibi tó wọn pọ̀ dé ó ti yé báwọn nígbà wọn palẹ̀ mọ́ owó wọ́n sì kó àwọn aṣọ ọ̀kan wọ́n gbé rédíò tí wọ́n fi gbọ́ ròyìn wọ́n gbé àwọn èèyàn ti wá gbogbo lé nkálukú tí wọ́n ní ha kíní kan wọ́n ti bàbá wa dé ńgbà wọn dé èwo ló dé wọ́n ní ha àwọn olè wọn wọlé àmọ́ bí wọ́n ti wọlé tán palẹ̀ gbogbo ẹrù mọ́ bàbá ní àwọn olè wọlé mi ní wọ́n wọlé ní olè ní bàbá wa dákẹ́ bàbá ní olè jà mí bàbá ní tọ́ wọ́n ti gbé rédíò mi oníbẹ̀ ni wọ́n fẹ́ rarú ẹ̀ ni wọ́n á lè fi wò lọ́jà bàbá wà pẹ́ gbé wọ́n á lè wò lọ́jà pé àwọn fẹ́ rarú rẹ̀ wọ́n tún wá kó owó bàbá ní owó olówó tá kó sí mi lọ́wọ́ ẹ sì gbé rédíò kẹ́ lè wo ń tẹ́ ìlera kẹ́ sì dá padà wá fún mi jẹ́jẹ́ ẹ tún wá kó owó mi. bóyá òun náà fẹ́ fi ra rédíò. tọ bàbá ní ọ̀dà wọn kó bọ̀ wá nìsín wọn kálukú ẹ máa retí wọn èmi wọnú lílọ tọ́ bá ti dé ẹ pè mí. àwọn wọnú ilé àwọn ẹ̀mí yẹn ni wọ́n control rẹ̀ immediately ẹ lọ lè bá ibi ọba wà ẹ máa fìtínà rẹ̀ nísìnyí kó wá fún rẹ̀ ẹ tẹ̀lé dé ẹ lọ́pàá jẹ́jẹ́ ebi wọn jòkó lẹ ní ó kẹrù lọ kún rẹ náà ló sì kó dé padà nílẹ̀ yìí ni ó sì kó dé bàbá ń sin ní ẹ̀yẹ́ ṣe tó wọnú ilé tó kó gbogbo nǹkan mi mojú wó kò wó kó ọ̀dà látò nínú ọgbọ́dọ̀ jalè má wọ́n dọ́mọ kí wọ́n wá kí wọ́n yà yìí ẹni wọ́n sì dọ́mọ kí wọ́n sì dàfa. Allahu Akbar. Irú iṣẹ́ táwọn fi ń ṣe nù. iṣẹ́ táwọn fi ń ṣe nù. èyí ń dà. yóò dà fún ọ bí tí ń lọ nù. ọgbọ́ àbí kí wọ́n lọ kẹ́ni káwọn alálejò ló ń dààmú àwọn kan níbi ààyè kan kí wọ́n wá sábà wọn pé àlìjànú ń dààmú àwọn lọ́jà wọn gbádùn àwọn wàá pe àwọn àlìjànú tí àwọn ẹ̀mí tí ń bẹ pẹ̀lú tiwọn tí wọ́n ń ṣe kídímà wọn àwọn wàá pè wọ́n pé gbogbo ẹ bá wà ẹ lọ bí báyìí àwọn ọmọ ìyá yín tí ń bẹ ń bẹ lè lé wọn ẹnu wọn gbọ́dọ̀ tó débẹ̀ mọ́ láyé ó déwọ̀ fún wọn nù ni ó di mélòó ó di méjì abẹ́nìkan ní nǹkan òun sọnù kó wọ́n á sọ fún pé pẹ̀lú ògùn ọlọ́run nígbà ìjọba ìdọ̀tún la ní dédé àsìkò báyìí ó rí nǹkan rẹ̀ wọ́n ká control àwọn àyíwò náà ni àwọn ní ó lọ lè ṣiṣẹ́ wọn. abẹ́ni ẹrù rẹ̀ fẹ́ dànù. abẹ́ni ẹrù rẹ̀ fẹ́ dànù nínú omi tí wọ́n bá ń rí ibi tí wọ́n wà torí pé wọ́n ti ní káṣù ọ̀rọ̀ bá ní ọlọ́run ó ti ṣe fòtò àhátù fún wa ibi wọn bá jòkó náà wọ́n ti máa wo ohun tí ń lọ lẹ́kọ̀ọ́. ní ntójú ẹ̀dá lásán ò lè rí. Allahu Akbar. ọgbọ́ ní ntójú ẹ̀dá lásán ò lè rí báwọn bá ti rí bẹ́ẹ̀ wọ́n sì control àwọn ẹ̀mí yẹn nípa ẹlọ yẹjú sẹ́yìn àwọn ẹran wọn ń sẹ́ni wọ́n ti di ẹrú wọn káàdì yẹn ẹnu àwọn ẹni ọlọ́run lẹ́yìn ìgbà tí wọ́n bá di wòlíì àmọ́ èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ ṣiṣẹ́ kó di wòlíì kó tó ní ìjà sa irú nǹkan yìí náhíà kan agbẹ́rin kan bó wà láwọn tò ní sí wá ń ṣe tí àwọn eléyìí ìyàtọ̀ tó wà ẹ ti rí yàtọ̀ eléyìí lẹ́yìn ìgbà táwọn sin lọ́hùn dáadáa tọ́lọ́hùn welcome wọn tó gbà wọn wọlé wọn wá bẹ lọ́hùn kọ́ sàkárà wọn fún àwọn irú ẹ̀ làwọn gbogbo àwọn bàbá fàgbà ń lò ẹ̀gbọ́n tó dáhùn bàbá fàgbà wọ́n ti wà ń bi wá àṣírí ńlẹ̀ yìí rí lọ́dún náà táwọn máa lọ wá sí wọn nílẹ̀ yìí lérí náfìlà wọn wà wọ́n sì wà ní náfìlà wọ́n sì lo nǹkan bíi wọ́n fẹ́ lò tó wákàtí kan bẹ̀ tó wọn o nígbà tí wọ́n fi gbé sókè gbogbo ara wọn tutù fómi ni. ojú òsirọ̀ láwọn yẹn wọ́n ń ṣe yé ọ̀rẹ́ àbáni ọkọ̀ kan lọ́dànù sómi àwọn bíi márùn lọ́wọ́ mẹ́ ibi yìí náà wọ́n sì ń bọ̀ wá ó tiẹ̀ àwọn àlejò mi ni wọ́n ń bọ̀ wá wọ́n wá dànù sómi àwọn ọmọ wa sáré lọ lè yọ nú omi àwọn ẹ̀mínú wọ́n ti gbé súra bàbá yẹn wọ́n ti gbé lọ síṣẹ́ yẹn òun lọ́rùn wọn pé ẹ sáré lè rescue wọn yọ wọn ilẹ̀ yìí náà ló ti ṣẹlẹ̀ so ìgbà tí àwọn yẹn sì ti para tutù bọ̀ àwọn èèyàn àwọn ẹ̀mí ọgbà pé bọ́yá àwọn bàbá kan ń ṣe bọ́yá wọn làwọn nígbà tí èyí àbá ní ẹ má ti pariwo àti wọ́n dé yà yín nísìn nígbà tí ọ̀yà ni wọ́n bá dé lẹ́ẹ̀kan náà bí wọ́n ti ń dé ni bàbá bá ní ẹ káàbọ̀ bóun lọ́wọ́ ṣe ni wọ́n bá ròyìn bí ọkọ̀ àwọn ti gbà kó sí omi wọn dà nítorí àjà àwọn lójú kí bàbá ẹ̀yin náà láàrí tẹ́ ń yọ wálé ọkọ̀ kan bàbá wa àmàwùlá tí ó fọlọ́ sọ bá gbà níbi àwọn èèyàn tí ó gbà tẹ́lẹ̀ tí ń gbà nù àmọ́ sẹ́ mọ̀ wípé ọ̀dọ̀ ọlọ́run làwọn júbà fún ọlọ́run ni wọ́n fi gbogbo ayé fún wọ́n fi gbogbo nǹkan fọlọ́run ọlọ́run wá sọ gbogbo nǹkan tó lágbà ọ wá sọ ọ́ di ìrọ̀rùn fún àwọn ẹ̀yin ọmọ wa lò wọ́n bó ti wù yín àpèjúwe irú ẹ̀ òun là Nábì Suleiman alayhi salatu wa salam èyí tó já sí wípé ọlọ́run sàkárà àwọn ṣayatin wàlìjìn ọ sàkárà rẹ̀ fún Ànábì Suleiman àwọn ní ń bá kọ́lé àwọn ní ń bá wa góòdì nílẹ̀ ìdí Suleiman náà fi lówó jọ́ fẹ́ kó Ànábì Suleiman lọ́lá ó lówó ní gbogbo ẹ̀ àwọn àlìjànú ní ń ṣiṣẹ́ fún bẹ́ẹ̀ ni
àwọn ní ọba walẹ̀ ni wọ́n wa góòdì fún ni wọ́n tà àwọn tó bá dáko àwọn bá dáko àwọn ní bá roko àwọn ní bá ṣe gbogbo ẹ̀ ń bẹ nú àwọn àgbàlagbà tà náà táwọn náà mú àwọn àlìjànnú ń sìn tí wọ́n bá wọn dáko wọ́n bá wọn ṣe gbogbo ẹ̀ ó tiẹ̀ ṣe àmọ́ wípé àwọn mú àlìjànnú sínú tiwọn nù ṣe wàá àwọn eléyìí rọ̀háníyà àlìjẹ̀dídà arọ̀hániyún al-yawm èyí tí ń lọ lọ́wọ́ báyìí èyí tí ń lọ lọ́wọ́ báyìí àwọn àlìjànnú ló kó àwọn lẹ́rú àwọn ò kó àwọn ẹ̀mí àwọn ọ̀rọ̀ àwọn ẹ̀mí kó lẹ́rú àwọn ẹ̀mí yẹn ni wọ́n kó àwọn lẹ́rú torí gbogbo ẹni tí ó bá ti gba ọ̀dọ̀ Ọlọ́run tó bá lóun wá wọn lọ dàrẹ́ẹ̀tì wọn kó lẹ́rú ni wọn kò sí kọ́sítọ́dì wọn. Allahu akbar. n ti ń ṣẹlẹ̀ nu. àwọn ọ̀rọ̀ Ọlọ́run jòkó tì. àwọn ọ̀rọ̀ Ọlọ́run jòkó tì àwọn náà fẹ́ ṣe bí àwọn bàbá àtàná wọn fẹ́ pàṣẹ. ọgbọ́ wọn wá máa pa àwọn bàbá àtàná wọn fi ọ̀pọ̀lọpọ̀ gbàdìyà gbàwẹ̀ ṣe náfìlà ṣe gbogbo ẹ̀ bọ̀ ọ̀nà náfìlà àwọn ò lè ṣe. ọgbọ́ wọn ò lè sọ náfìlà yẹn wọn ò lè sọ náà àwẹ̀ yẹn mélòó lè gbà ibi àwọn tàná mọ́ ẹni tó gbà oṣù mẹ́ta Rajabu Ṣàbán Ramadan àtàwọn àwẹ̀ mi àwọn bàbá tí wọ́n jòkó lé pẹ̀lú tẹ̀sùbá tẹ́lómi ò ní jáde láàrin oṣù mẹ́fà ní bàbá wa dálé mọ́ ní bẹ́lẹ́hùn ẹ̀mí ló ní wọ́n jáde ẹni wọ́n bá lóun mọ bàbá wa àgbà ń dálé mọ́ ní bá níyà yìí tó bá lóun mọ wọn òun rí wọn rí inú kọjá pé ẹ̀kan ní orí nínú ìgbésí ayé rẹ̀ rí èmi ní sẹ́ méjì mo fojú kan wọn rí báyìí láti gbà tẹ́tí wa bẹ́ẹ̀ ni níjọ́ tó bàbá Ṣéèkì Yàyà àkọ́kọ́ ẹlẹ́kejì níjọ́ tí mo lọ́dọ̀ wọn pẹ̀lú ọ̀kan nínú àwọn àfa àwọn ìjáde wọn ìjáde so àwọn yìí wọ́n mọ̀ sí ìsẹ̀kìdáàmù àwọn ẹ̀mí ni wọ́n mọ̀ ara ẹ̀mí ṣe ẹ̀mí kí wọ́n mọ̀ lo àwọn ni wọ́n mọ̀ lo ẹ̀mí tọ́rọ̀ bá ti di pé ẹ̀mí ń lò mí èyí wọ́n da ọgbọ́n ẹ̀mí ní ń lo àwọn tòde òní àwọn ò lo ẹ̀mí Allahu akbar àwọn ni wọ́n wá tó fìràn dọ́dọ̀ wọn láwọn fẹ́ wá agbára ní ọ̀dọ̀ wọn Ọlọ́run sọ fún Ànábì pé ìtẹ́kùláha wàbùtẹ́gù ilé ìlì wàsílà bọ́ọ̀ bá ń wá wàsílà tó fi débi tọ̀ ń lọ ọ̀dọ̀ èmi Ọlọ́run ni ọ wá lọ àwọn wá wàsílà páwọn náà fẹ́ lámì láyé wọn ò wá dọ́dọ̀ Ọlọ́run wọn wá lọ sọ́dọ̀ àwọn ẹ̀mí yẹn dàrẹ́tì wọ́n rò wípé àwọn lè kọ̀ntró wọn fúnra àwọn láyé níta yìí dù Ọlọ́run àti amúrú Ọlọ́run lọ́wọ́ nígbà àwọn dọ́dọ̀ àwọn ẹ̀mí tí wọ́n pè wọ́n tán làwọn tó ń gbà wọn kó wọn sínú inú kejì wọ́n jẹ gàbálí wọn lérí àwọn ẹ̀mí yẹn ni wọ́n ń pàṣẹ fún wọn wípé tẹ́ ẹ bá fẹ́ ká máa kún yín lọ́wọ́ láti máa ṣiṣẹ́ ó ní májẹ̀mú inú májẹ̀mú ni pé ẹ máa pè wá lọ́lọ́run àwa ẹ̀pọ̀ lọ́run tì ẹni òsọ́lọ́run mọ́ ẹni òsọ́lọ́run àwa ló kù. àwọn tòní náà wọ́n wí bẹ́ẹ̀ tó tọ́ bí wọ́n ti wí nánu. àwọn tí ń lọ lọ́wọ́lọ́wọ́ àwọn náà sọ pé kò sọ́lọ́run. òun lẹ́mọ̀ wá rí tí wọ́n máa wá pe salamu aleika ya ráùkà ya hílù àti àwa ń dúpẹ́ fún káfà ya hílù àwa ń dúpẹ́ fún ráùkà ya hílù àwa ń dúpẹ́ ráùkà ya hílù ń dúpẹ́ fún yìí àwọn bàbá tàná àwọn máa ṣe wọ́n lẹ́gbàá ni. àwọn ń lu ráùkà ya hílù ni. ìtọ́ bá ṣiṣẹ́ wọ́n lù ni. La ilaha illallah. gbogbo àwọn kọ́dà ọ̀gá àwọn àlìjànú tó ń pè ní Ṣámú Àrúṣù Ṣámú Àrúṣù lọ̀gá àwọn ti àlìjànú gbogbo àwọn bàbá fàgbà yìí àwọn máa bẹ̀ wọ́n ń sẹ́ wọ́n sẹ́ kí wọ́n mọ̀dàmú wọn kiri. ọgbọ́ iṣẹ́ àṣẹlágùn àwọn ẹ̀mí yìí àwọn àlìjànú yìí àwọn ẹ̀mí yìí ní kọ̀ǹtúrò àwọn eléyìí wọ́n ti mú àwọn eléyìí sìn lẹ́rú àwọn náà máa darí wọn tí wọ́n bá ní wọ́n wí jáde ni wọ́n wí jáde kọ́dà tó bá ní kò sí Ọlọ́run ẹ̀rì kí wọ́n sọ bẹ́ẹ̀ lọ́la ẹ má jọ ọjọ́ yín lójú ọba dọ́la tó bá ní kò sí ní tí ń jọ Ọlọ́run ẹgbọ̀ tó wọ́n ẹgbọ̀ àwọn ẹ̀yìn ẹni ọ̀sọ̀ fún wọn pé ẹ̀ tó jáde ẹni ọ̀sọ̀ Ọlọ́run wọ́n sì wí bẹ́ẹ̀ wọ́n sì tó bẹ́ẹ̀ ká má wí wọ́n jẹ bílálà iṣẹ́ tí wọ́n ti láwọn ń fẹ́ bẹ̀ wọn ò ní ok ráùkà ya hílù tá a wí àwọn bàbá yẹn ń lò ó ráùkà ya hílù torí pé ráùkà ya hílù yẹn gbogbo èyí tó bá ti ní ìlù nú ó ti yé bá àwọn àfa onímọ̀ wọ́n lè tó bá ti ní ìlù nú àwọn màláíkà nù orúkọ àwọn màláíkà ni àwọn ẹ̀mí mímọ́ àwọn ẹ̀mí yẹn tó bá ti ní ìlù yẹn nú àwọn wá ń sin àwọn màláíkà yẹn wọ́n sì tún ní orúkọ àlìjànú náà tọ́rọ́dọ̀ àwọn àlìjànú náà wọ́n gbà wọlé sí gbogbo àwọn ẹ̀mí yìí so àwọn tí bá sì ń sin màláíkà pínjọ́ òun náà àwọn tí ń sin màláíkà náà ń bẹ láyé àwọn nábì Ọlọ́run náà àṣẹ́kùbọ̀rú àwọn yìí wọn làwọn eléyìí ya'buduna al-malaika min dunillah àwọn tán sin màláíkà náà àwọn tó ti lọ láyé àwọn nábì Ọlọ́run àwọn tí ń sin màláíkà ń bẹ orípa àwọn làwọn tó ṣẹ́kù lónìí. Allahu akbar. ṣe o ti gẹ́ẹ̀tì báwọn ráùkà ya hílù yìí màánà rẹ̀ ráùkà ya hílù màánà rẹ̀ ní tibbullah ìwòsàn Ọlọ́run ẹ rí wípé àwọn ráùkà ya hílù yìí ẹ rí pé ọ́ndà ìwòsàn ni wọ́n bèsì lélẹ́rí nípa àwọn ń ṣe ìwòsàn ráùkà ya hílù wọn ló ní ìwòsàn ọgbọ́ òun ní bẹ ní ìcháàjì ìwòsàn òun náà wá dọ́dọ̀ rẹ̀ àmọ́ àwọn bàbá tànátà ń sọ yìí ọ̀dọ̀ Ọlọ́run là ń wá wòsàn lọ àwọn ọ̀wá ìwòsàn dọ́dọ̀ àlìjànú kan wọn ò sì wá dọ́dọ̀ màláìkà kan Ọlọ́run là wọ́n wá lólùwòsàn
àmọ́ wọ́n lo àwọn kinní yìí láti máa rán wọn níṣẹ́ kan máa rán wọn níṣẹ́ ni. tí ó túmọ̀ sí pé Ọlọ́run ló pàṣẹ fáwọn ọ̀rọ̀ pàṣẹ. wọ́n dẹrú fáwọn wọn ò lẹ́jẹ̀ kan tí wọ́n gbà lọ́wọ́ wọn wọ́n bá sì pé wọn ò tó bẹ̀ kọ́ máa dáhùn òun náà máa fi lo ajib yàrá òkè yahil pẹ̀lú kọ̀mántò kọ̀mántò ní ajib yàrá òkè yahil ìwọ́n bí wọ́n bá wà dá lóhùn níṣẹ́ ọ̀yà sáré bá ń lọ báyìí. ẹ lè rí àgísíní mẹ́ àgísíní yàrá òkè yahil lè rí àmọ́ àwọn eléyìí àwọn ò lo àgísíní yàrá òkè yahil wọ́n sì tún dúpẹ́ fún lérí ìgásà tí ń ṣe fún wa. ṣé ọ̀ ń gbọ́ mi yé à ń sọ eléyìí kí àwọn èèyàn má fi sí àwọn bàbá wọn sínú wọn wọ́n má rò pé inú wọn ni ẹ má sí àwọn Sufi tàná sínú wọn rárá gbogbo àwọn sí Ọlọ́run dáre gbogbo àwọn sí Ọlọ́run dáre ò sí àwọn ò sin àwọn ẹ̀mí àwọn ẹ̀mí ní ń sin àwọn wọ́n ń sá fún wọn ni gbogbo àwọn sí òbúlára iṣẹ́ sẹ́rí àwọn ẹ̀mí méje àbí mẹ́jọ kan bẹ Ọlọ́run jẹ́ ìrántí inú àkọ́kọ́ ni Rawkayahil ó ti yé báwọn wọ́n pe Rawkayahil Jibril Mikahil Sorfayahil Kasfayahil àti Anayahil àti Zamzamahil méje nu ó tún ka ẹyọkan ìrántí ẹyọkan wọn àwọn yìí ń ní khudamu Jaljalutiya wọ́n ń pe sẹ́kàn ní wọ́n ń pe àṣírí kan ní Jaljalutiya àṣírí àwọn afọ́n Sufi náà àwọn afọ́n Sufi ní Jaljaluti yìí ṣé òbílálà lọ́fà ó ti yé báwọn òun àṣírí tí ṣé òbílálà lọ́fà á lò wọ́n á lè kọjú sóòrùn báyìí lọ́sàn gangan tí tóun bá mú yọkọ yóò yìí sa Jaljaluti yọ́sà so Jaljalutu yìí inú àwọn àṣírárù kọ̀díìmù ni àṣírí àwọn àná ni àṣírí títí ń bẹ ká náà bí o tó dé ni la ilaha illallah bẹ́ẹ̀ ni bar atihi kariri tẹ́tìlíhì òun náà lọ bẹ́ẹ̀ àṣírí títí ń bẹ ni ọ̀ndà Jaljaluti yàyí àbí nǹkan yìí ọ̀ndà rẹ̀ ibẹ̀ ni wabarikilana Allahumma fi jam'i kasbina wa hulla uqudil asri yayu armahati ibẹ̀ sí ni biya in wayayu in waya khayra bari waya man min judihi namati ọ̀pọ̀ bẹ́ẹ̀ àmọ́ tó jẹ́ kí ọ̀pọ̀ àwọn àfa alùsùnà ọ tako ó ti bá wọn tọ́ra àwọn alùsùnà tako Jaljaluti àmọ́ àwọn ń tà zọ́ wúfù nílò tó bá lò tán bá sà tán àwọn khudamu rẹ̀ tá a sọ yìí àwọn ni wọ́n wà á ránṣẹ́ ọgbọ́n tán bá sà tán àwọn khudamu rẹ̀ ni wọ́n wà á bẹ̀ ńṣẹ́ wọ́n wà á pàṣẹ fún wọn wípé ẹni ẹrù lágbájá tó fẹ́ háyì ẹ lè yọ ẹ gbọ́dọ̀ jọ ha àwọn bí wọ́n bá jòkó náà wọ́n ti pàṣẹ wọn ò ní kú mbẹ́ kódà wọ́n máa ń mú lé yọ fáìlì míì wọ́n sì máa ń mú farabalẹ̀ wọ́n sì máa ń mú àṣírí lápèjúwe káwọn àgbàlagbà bá mú kí ní fóònù yìí káwọn àgbàlagbà wọn fún ọ láti rí báyìí pé àṣírí lọ lè sa okọ Ọlọ́run yìí ọba sá pẹ̀lú ògùn Ọlọ́run àná Ọlọ́run dìbò ọwọ́ sá pé àná dìbò ọwọ́ afẹ́ dá padà wọn wá ń béèrè lọ́wọ́ rẹ̀ bá mú àṣírí mi kò afẹ́ dá padà wọ́n sì rán kan nù wọn pé ẹ lè bá mú wọn lé rẹ̀ tọ́ fún ọba wa rí mọ́ nù lé tọ́ba lè bá kí ọba dáhùn kí ní òun rí ọmọ àkẹ́ ọwọ́ rẹ̀ ìwà ní mú nǹkan mi kọ́ wọn àmọ́ jáde òun rè. Allahu akbar. Ó lè takò yín gbogbo èyí tí ń wúyẹ ó lè takò ń fún ẹlẹ́rìí kí n máa sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ni. bá ti mọ̀ yín náà nù. alhujjatul alqati adamiga. àwọn ẹ̀rí tí ó gé gbogbo rògbòdìyàn gbogbo ẹ̀ yóò gé yẹn. yóò gé gbogbo ẹ̀. pé àwọn àgbàlagbà àwọn àfà àwọn Sufi wọ́n máa ń lo ẹ̀mí àmẹ́mí ò gbọ́dọ̀ lo ní Sufi ẹ̀mí ò gbọ́dọ̀ lo wọn. àmọ́ àwọn eléyìí àwọn ẹlẹ́mìí tèmi ẹ̀mí ń lo àwọn ní àwọn òlu ẹ̀mí. ètú máa lo lílo òun ní istimal ìlò wọn lẹ́rú gẹ́gẹ́ bá àwọn ará àjọ òun náà ṣe lo àwọn ẹrú ayé tẹ́tẹ́ ìbò kó wa lẹ́rú ẹgbà tí èkó bó kó wa lẹ́rú wọ́n máa roko wọ́n máa ṣe gbogbo nǹkan èyí wọ́n hun sọ wọ́n gbẹ gbogbo nǹkan wọ́n nǹkan máa ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn àfáà yìí náà máa lo àwọn ẹ̀mí ẹ̀ ìsì máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí n tún mú ọ ní example tó sunsun métílé èyí tí ó yí ọ dáadáa lápèjúwe àwọn good boys àwọn ọmọ ọ̀ráìsà àwọn good boys àwọn ọmọ dáadáa wọ́n ní a máa pè wọ́n bad boy mọ́ àwọn kan náà pè wọ́n ọmọ bú mọ́ àwọn ọmọ rí àwọn better boy ó ti yé báwọn wọ́n wá ń bẹ ládùúgbò wọ́n ń bẹ ń jọ́kùnrin káàkiri pẹ̀lú gbó wọn tí wọ́n máa mú ni ẹnìkan wá ń kọjá lọ bóyá ní junction kan àbí bẹ́ẹ̀sì kan ẹnìkan wá ń kọjá lọ bóyá obìnrin ni wọ́n wá gba gúdì ọwọ́ rẹ̀ ní máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n kà wá wà ń bí ayé ẹ̀ bọ́gòdì ọrùn ẹ̀ wọ́n halẹ̀ mọ́ wọ́n gba fóònù ẹ̀ gbàgòdì ẹ̀ tọ́ bá wá gba gbogbo ẹ̀ tọ́mọ ẹ̀ tí ẹni tí wọ́n gba nǹkan rẹ̀ yẹn tọ́ bá wá mọ́ kọ́mọ̀jọ́ ga àwọn yìí kọjẹ́ ọ̀gá kan tí wọ́n fáwọn ọ̀gá máa ní sóònù míì ní bẹ́ẹ̀sì míì tọ́ bá mọ àwọn kan ní bẹ́ẹ̀sì ń bóyá ojú yọbọ fèsì àbí pàṣẹ fún àbí ojúná tọ́ bá mọ wọn yóò wá lọ sunkún bá wọn tọ́ bá lè sunkún bá ẹni tọ́jọ́ ga àwọn yóò náà bẹ́ẹ̀sì wo ni ẹ wà ní kíni àtàrún hẹ́ẹ̀dì bẹ́ẹ̀ wọ́n ní lágbájá ni wọ́n sì mọ́ mara wọn tọ́ wọ́n kàn gbé iṣẹ́ kan dìde inú àwọn hádì mi tiẹ̀
kọ́ lọ bá ọ̀gá àwọn tọ̀hún pé ọmọ mi ni wọ́n gba fóònù ẹ̀ àti gbé ẹ̀rẹ́sì ẹ̀ ẹ bá mi yọ̀ǹdẹ̀ tó bá dọ̀dọ̀ tọ̀hún tó dà ta ló gba ẹ wá ń bí ta ló já kíní gbà nù ta ló gba gold ọ̀gá èmi nìyà kíní kan dà ọmọ nǹkan aláyé ni ọmọ abẹ́tẹ̀ wa ni kíní kan ni ọ̀yá dá padà wọ́n sì gbà ṣé obìnrin ẹni tí nǹkan rẹ̀ sọnù tọ́lọ lè bá òun tọ̀hún tó wá rán wọn ń sẹ́ sọ́wọ́ lára wọn ni tá a lè pè lọ́mọ bú àmọ́ mọ́ wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n wúlò fún ó sì lò wọ́n nù ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn ẹni Ọlọ́run ti lo àwọn ẹ̀mí yẹn ẹ̀wù ẹ̀sáǹpù yẹn ọ yàtọ̀ fún wípé kí wọ́n náà wá wò pé èmi náà fẹ́ jọ́ àwọn ọmọ bú torí kọ́ má bàa mọ́ ẹ̀wọ̀n fẹ́ máa kọ̀yà fúnra mi mo wá fẹ́ jọ́yìn àwọn ọmọ bú tọ́ba tí wàá lọ jọ́yìn ọmọ bú wọ́n máa kọ̀yà fún ọ lóòótọ́ o ti bá wọn àmọ́ wọ́n máa rán wọn náà ń sẹ́ ẹ bú láti máa rọ̀ léṣe. bó o bá sì jẹ́ nǹkan sí ọ. bẹ́ẹ̀ni ọgbọ́ nígbà tá ń jọ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lẹ́yìn ìjọ wọn àná tọrọ òun alágbára díẹ̀ àwọn good boy yìí gbogbo wọn bá mi ṣe bàbá ilẹ̀ bẹ́ẹ̀ ká ṣe gan ká sí gbogbo ẹ̀ ká ṣe gbá wọn ni ẹ mọ̀ sí ẹ pàdé bàbá ni wọ́n sì sẹ́yìn pa àṣìṣe lára wọn àmọ́ torí pa àmọ́ bùn wọn ní nǹkan wọn dẹrú bẹ́ẹ̀ làwọn ẹni Ọlọ́run tán bá ti di tọ́lọ́run tán Ọlọ́run sọ gun ẹdẹrú wọn àmọ́ àwọn eléyìí àwọn wá wọn lọ wọ́n wá kó àwọn eléyìí ń rógà ọmọ gbogbo bẹ́ẹ̀ bá ń ṣe wọn ẹrú ni wọ́n fún àwọn ẹ̀mí yẹn àwọn ni wọ́n ń sáàfù àwọn ẹ̀mí wọn wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n má dúpẹ́ fún wa wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n má tàn ẹ̀jẹ̀ wọ́n sì ní ẹ̀jẹ̀ bá ti wà ní wọ́n ní má sí wọ́n ní àwa mírù tí wọ́n sì ń dáwọn wáyé wọn á lè wọ́n o ti bá wọn ní má sí omi ń bẹ nínú wọn tí ó ní kò gbọdọ̀ ọ̀bẹ́ odijọ́ kan tí ò gbọdọ̀ bóbi lásìpọ̀ o ti bá wọn wáyájọ́ kan kò gbọdọ̀ wọ́n ní kẹ́lómi máa wẹ̀ mọ́ wọ́n ní kẹ́lómi máa kírun mọ́ wọ́n ní Ramadan ẹni mi ò gbọdọ̀ gbá ọtí ni wọ́n gbé fẹ́ lómi pé máa mutí bọ́ọ̀ bá ti mutí ẹ̀mí wọn máa ó sì máa ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ òun ni irú àwọn ẹ̀mí tí àwọn eléyìí ń ṣe yìí àmọ́ jẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ àwọn èèyàn ibi tí idán bá wà náà ni kó wá máa lọ torí táwọn ẹni Ọlọ́run tá a wí yìí kó tó débẹ̀ ó ṣe wàhálà ẹwù ìsùn kan ní wọ́n ṣe yìí ẹwù iná fílà ẹwù yàwẹ̀ ẹwù gbogbo ẹ̀ kí wàhálà ń bẹ́ẹ̀ kó tó dọ́dọ̀ Ọlọ́run àmọ́ dọ̀ àwọn yìí ọ̀dọ̀ wọn yíyá púpọ̀ láti tètè dé àmọ́ tó bá ti débẹ̀ ogun tí parí ọ̀kan ni wọ́n padà gbé fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wọnú rẹ̀ nísìn wọn ò tó bẹ̀ kún ọ sọ́jà lérí mídíà ni ojú wọn ti rí nǹkan wọn àwọn ò tó bẹ̀ kún ó pé àwọn òṣèmọ́ wọ́n padà mọ́ ọ̀kan nù ń bọ̀ wá ọ̀kan tó sọ sí mi lérí nísìn ṣe wá rí àwọn ẹ̀mí yẹn àwọn àsìráàrù tá a wí àti sọ ti baratihi àti sọ ti jáljalutiya àwọn àsìráàrù torí jáljalutiya yìí àwọn èdè ni èdè àìbùríyà ni kìí ṣèdè lárúbáwá òun làwọn àfa olùsúnà fi kọ wípé àwọn ọ̀fẹ́ gbogbo àdúrà tó bá sí ọgbọ̀dọ̀ já sí pé èdè àrọ̀bíyà tó fọ́sà lárúbáwá ni ọ gbọ́dọ̀ fi èdè míì sí àwọn nǹkan àwọn súnfin rárá kó wà náà ní bẹ́ẹ̀ lọ́hùn pẹ̀lú èdè ẹ̀ àádọ́n fi èdè Yorùbá náà ṣàdúrà ayébẹ̀kọ́ èdè ìbúríyà yìí tí wọ́n fi gbé kalẹ̀ láti gbà náà òun ni wọ́n sì ń lò torí wípé iṣẹ́ ní múná wá wọn á fẹ́ gbé kú lédè òbúrú ni òun lọ fantẹ́ máa rí ájí àwájí nǹkankan ẹ̀bà ń bẹ̀ bá sẹ́kí àwọn èdè ẹ̀sà àbá èyí tí ó wá jẹ́ irú jáljalutiya oníṣẹ́ albadíẹ̀ iná ni jáljalutiya albadíẹ̀ gẹ́gẹ́ badi os-samawati wal ardi èyí tí ń ṣe dédé al-ali èyí tí ń ṣe dédé alim èyí tí ń ṣe dédé so ọwọ́ èyí tí ń ṣe dédé Allahu ń bẹ́ ń bi àwọn tàṣọ àwọn oníṣúnní wọ́n takò torí pé wọ́n ní èdè yẹn kìí ṣe èdè Lárúbáwá èdè Lárúbáwá nìkan ni wọ́n fàyè gbà kẹmọ́ fi bẹ̀rẹ̀ lọ́dọ̀ tiwọn àwọn tàṣọ wúfù ni kò sí èdè téèyàn fi bẹ̀rẹ̀ ọ̀hún tọ́rọ́ lọ́hún ló ní gbogbo èdè ó ti bá wọn sami ul aswat lọ́lọ́hún òun ní gbogbo èdè so mahalu khilaf láàrin èyí wọn náà pẹ̀lú àwọn ní tàṣọ wúfù ibẹ̀ wọn kà ń lọ tí wọ́n bá fẹ́ ṣe istikhraju àwọn tí wọ́n ma hisab àwọn náà ní ọ̀nà tí wọ́n ń gbà dọ́dọ̀ àwọn ẹ̀mí táwọn náà máa mú wọn sí ọgbọ́ láwọn ní hisab lẹ́yìn ìgbà tí àwọn náà bá sin lọ́hun tí wọ́n ṣe gbogbo ẹ̀ tán wọ́n mọ̀nà tí wọ́n ń gbà dọ́dọ̀ wọn táwọn náà mú wọn sí ọgbọ́ àmọ́ ó dáa kí Ọlọ́run ó ti sọ̀kalẹ̀ sí ìyàn la ọmọ bá sọnù torí bọ́ bá wá àwọn ẹ̀mí yìí tọ́ wá tọ́ dá wọn wá lọ tí ọ̀sọ́lọ̀ lára rẹ̀ wallahi ọ̀sọ̀nù gbogbo àwọn tán wà ń bẹ̀ yíkọ̀ sọ́lọ̀ lára wọn ni Ọlọ́run ò sí lára wọn kọ́ra wọn lè kéwú wọn lè máa gbogbo ẹ̀ gbogbo ẹni kéwú náà kọ́lọ̀ ń bẹ lára ẹ̀ ẹ̀kọ́ ni kéwú ntọ́ ọba lò fún ni ó fi bí nǹkan sí ọ lára o ti wájẹ́ kí mi náà sàlàyé ọ̀kan fún ọ níwọ̀n bá lọ́dọ̀ àwọn ní hisab o ti yé wọ́n ń pe kíní kan ní àtàkìb
kí ni mo pè é At-ta'qib. àtàkìbù lọ́dọ̀ àwọn ní ilmul hisab tàkìbù yìí ó ní túrùkù mẹ́ta ojú pàndà mẹ́ta. arọ́kìmí ń bẹ alharfi ń bẹ aladadi ń bẹ àwọn ní ilmul hisab wọ́n ma tí ó ń ka. tó ń ka tí rọ́kìmù kéèyàn kọ àkọọ́lẹ̀ nọ́mbà Eh, kọ́ nọ́mbà kọ́ tí ó yọ̀dà fún tí rọ́kìmù ń bẹ tí al-adadi. ń bẹ alharfi al-harfi. wọn náà ń bẹ harfi ọkọ kalẹ̀ ní àlefi bá ta sa. ọkọ mim alif ọkọ lam máa lùnù. tó bá ti kọ máàlù rọkìmí ọkọ máàlù kalẹ̀ báyìí rọkìmù nù tó bá wá débi harfi wọn wà ní ọjà lẹ́yọ kọ̀ọ̀kan mim lọ́tọ̀ alif lọ́tọ̀ lam lọ́tọ̀ tó bá jà lọ́kọ̀ọ̀kan èyí tí n bá ń ṣe àfáà Tijani takasusu tiẹ̀ nu study táwọn sọdí nu àmọ́ kémi náà ó ayakumula. kí n tabi ọ́ ń bẹ̀ níwọ̀nba lọ́ndà bẹ́ẹ̀ mi náà ti bẹ́ẹ̀ ti máa. mo ti níwọ̀nba náà ni mi ò mọ̀ dáadáa àmọ́ kí n sá tabi ọ́ bí ọ́ ń bẹ̀ bọ́ bá kú díẹ̀ yọ sàlàyé tọ́ba kọ́ kalẹ̀ ọ wá kun adadi wọ́n wá gbé mímu wá mímu ó máa jẹ́ 40 àbí mímu ń jẹ́ 40 o ti àwọn ti kọ́ kalẹ̀ harafi alifu ó máa jẹ́ ẹyọkan láàmù ó máa jẹ́ 30 ayé bẹ̀ kọ́ 40 30 70 ẹyọkan ó di 71 àbí adadinu wọ́n wá kọ 71 kalẹ̀ tábà kọ 71 kalẹ̀ yẹn ní àkè máa lù nù ni tábà kọ 71 kalẹ̀ wọ́n wá ní kó lù ní kó fi tírì lù tọ́ba fi tírì lù for 71 times 3 ẹ bá ń wo 213 àbí 71 times 3 213 àyè bẹ̀ kọ́ tọ́ba ti wá lù ú báwọn yọ wà lọ fún ọ ní jẹ́rù àbí àwọn àti Tijani èmi nígbà yìí pé èmi náà mo tàbí ọ díẹ̀ tọ́ba fi lù ú tọ́ba ti 213 yọ wà fún ọ ní jẹ́rù tọ́ba fún ọ ní jẹ́rù yẹn ọ wà fi ìlú ó fi gbé alẹ́yìn yọ kàn jí jẹ́rù àyà ìlú tọ́ba gbé jẹ́rù àyà ìlú èyí tó pè ní in charge owó lọ́wọ́ òun ni ó ṣiṣẹ́ owó jẹ́rù àyà ìlú èyí tí máa lù fún wa ní èyí tí wọ́n lù fún wa ló kọ̀ ní málù ní ó tú àṣírí ẹ̀ fún ọ pé bí òun ẹni tí ń kọ̀ǹtúrò òun rè ẹ gbọ́ òun tó tún ẹni tí ń kọ̀ǹtúrò òun rè o tọ́ba ti wá gbé jáde wá jẹ́rà yà hílù ọ̀dọ̀ ẹ̀ lẹ́ẹ̀tì wá ẹsẹ̀ wá bẹ̀rẹ̀ ẹsẹ̀ bóò ni wọ́n àti jẹ́rà yà hílù ó ṣe pàdé bóò lọ́rọ̀ owó ṣe ẹsẹ̀ dúnadúrà bóò lówó ṣe dé ẹ dákun èyí òun pẹ̀lú ẹni tó ń wá mú ó kọ́ ọlọ́run pé yá tí arísùkù arágàdá mi kù ní màgá inna Allaha huwa razzaqu sul quwwatil matin òun bẹ ọlọ́run wọn máa fún díẹ̀díẹ̀ ebi ò ní pa ọ́ bàtà yánà ebi ò ní pa ọ́ àwọn yóò máa ṣàánú rẹ wọ́n máa rí jẹ wọ́n máa rí mu wọ́n máa wọṣọ wọ́n máa ayọ́ máa rò pé olówó òun ní màkọ́lọ́ lóní wọ́n máa gbádùn àmì èyí tó bá ti lóun wá eléyìí ń lọ torí jẹ́ ráyà ìlú tó wá lè bá wípé tọ̀ ní tí mo wá èyí náà ní tí wọ́n lájọ́ yìí ẹ̀lẹ́wà lọ́fíìsì owó tọ̀ lápàdé yìí mo ní wọ́n wà ní wọ́n á sọ fún ọ pé ó lówó dáadáa àmójú rẹ̀ ọ̀tún ọ̀lọ́ irú ẹ̀ làwọn eléyìí tí wọ́n lọ yìí tí wọ́n wá lọ́nu. Allahu akbar àwọn wa kò tó fìràn. àṣírí òní mẹ́mi tán ṣe táwọn tán àmọ́ ó gbé ẹ̀kọ́ níbẹ̀ lọ́wọ́ yìí. àwọ̀ ò nídìí gbogbo èyí hùn àrọ́fúnná ṣàrì aláàlè ṣàrì. gbogbo tí wọ́n ń ṣe wọn lámà. gbogbo ẹ̀ pátákó irọ́ ni gbogbo ẹ̀ ó sì kankan bẹ̀ irọ́ lásán. irọ́ lásán ṣé yà ẹ̀ fún ẹ̀. bí àṣà dọ́kítọ̀ nù. bẹ́ẹ̀ni irọ́ lásán. yorùbá lẹ́wù ẹ̀mí lẹ́wù lélẹ́yìí. ọ̀dà òun ni mo lù yí máa lù mo lù jáde òun àti rí ẹni tí ń bẹ́ẹ̀ jẹ́rù àyíwá bọ́n jẹ́rù àwa de jẹ́rù àyà ìlú òtí ńgbà tí wàá rí báwọn ntí ó gbé fún ọ náà ntí ó padà yọkọ̀ dàrin wa àtọ́lọ́hún rú ọba ti dọ́dọ̀ rẹ̀ ọba dàrin wú kò tó wá níjú onígbẹ̀yìn dáadáa kò tó wá ní gbádùn ayé òun náà tó wá ní gbádùn ayé gbogbo bá ti wà wọn ní sinú problem wọn wà wọn ò firi tọ́ra àwọn kìnìún yóò jẹ́ wọn firi. wọn tó wá gbọdọ̀ rìn bó ti wù wọn wá gbọ́ gbà ó sì lójú nǹkan tí wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹ̀ka tó bá ti kà fún wọn ni wọ́n control ni wọ́n kà fún wọn tó bá yẹ pé ti ẹlímù náà ni bẹ́ẹ̀ ti lùún náà láti rọ́kímí harufi adadi ẹ lùún náà nítorí náà bá ti gbé jáde ẹ lọ lùún náà wọ́n wá ọ̀dọ̀ mímọ̀ lọ bọ́bá wá mímọ̀ lọ bẹ̀ náà tí wọ́n bá padà fọ́ mímọ̀ wọn inú kẹ́rì yẹn ó yí. àbíkẹ́jọ́ kọjú mímọ̀ lọ. àbíkẹ́jọ́ kọjú mímọ̀ lọ. àmọ́ ọ̀dọ̀ Ọlọ́run wà má indallahi khayrun lilladhina kìnìkan ntọ́ bá ń bẹ lọ́dọ̀ Ọlọ́run òun lólóore òun làwọn ẹni Ọlọ́run wá ló fi já pé àwọn bàbá wọn wọ́n ń kọ̀ǹtúrò gbogbo àwọn nǹkan ìlú òtó àmọ́ wọn ò níbẹ̀ wọn pé kó lè gbowó wa ẹ lè rí nínú àwọn àfa àtàná tí wọ́n lọ tí wọ́n á yẹ pé àwọn aráàlú jẹ̀nu pé ó lè gbowó wa rárá àwọn èèyàn wọn lóhùn nínú àwọn ní nǹkan kan àwọn kan fi wọ́n tún nǹkan tí wọ́n kan ń dà wọ́n kiri bí wọ́n jòkó sínú àwọn kan náà wọ́n ń ṣe ẹlẹ́yẹjú nǹkan báyìí wá ó sì yẹjú ẹ̀ láwọn nǹkan tó dáa
ó ti bá wọn bí àwọn kíní wọn ti rí nù ló fi já sí wípé ìjọ ẹ̀mí àwọn tán ń bẹ lónìí yìí ó ti bá wọn ò sí ní mílà tá nábì wà wọn sí lójú ọ̀nà tá nábì là kalẹ̀ tọ́lá kalẹ̀ àmọ́ mùsùlùmí ni wọn wọn ò kó nù sílámù wọn ò kó nù sí mùsùlùmí wọn wọn ò sì sí lójú ọ̀nà súfì àmọ́ wọn kó sínú àìsíyàn wọ́n sì kó sínú kàbáìr inú ẹ̀ṣẹ̀ ni wọ́n kó sí ó ti yé báwọn torí wípé bàbá ní àwọn ń tàṣọ́wùfù wa náà ẹlòmíì náà mú séwù lọ́lọ́run báwọn eléyìí ti mú àwọn àrùwáwù lọ́lọ́run yìí ló ń súnfì mi náà lè mú séwù lọ́lọ́run irú ẹ̀lẹ́yìí tá a rí pẹ̀lú àwọn tó máa ń pe Sheikh Ibrahim Agisne ó ti mú Sheikh Ibrahim lọ́lọ́run nù ní tó bá yìí ti rí bẹ́ẹ̀ ó ti ní pírọ́blẹ́mù pẹ̀lú ọlọ́run ṣíríkùnù rẹ̀ àmọ́ mùsùlùmí náà láàmà pé náà ọ̀yá kọ́kọ́ bá ń ka kí àwọn tíra àwọn bàbá yẹn látara wípé wọ́n ń sin àwọn ẹ̀mí yìí wọ́n ń mú àwọn ẹ̀mí yìí sìn àwọn ẹ̀mí yìí ń ṣiṣẹ́ fún wọn wọ́n á lọ kó o sí inú àwọn adíyà wọn èyí tá a máa kà èwo ti súra wo nìyí. ti súra tu Yasin lélẹ̀. azamtu aleikum bi izzatillah wa bi qudratihi. mo dàmúre léyìn lérí ó ti yé bí ìgbà kí bí a mọ̀ pààyín láṣẹ. bi izzatillahi wa bi qudratihi. pẹ̀lú izza ọlọ́run ẹ wo nǹkan pẹ̀lú izza agbára ọlọ́run àti kúdírà ọlọ́run wábi nóòrì wájihìlá àti mọ́lẹ̀ gbangba ọlọ́run wábi jalali dátilá àti títóbi zátù rẹ̀ wábi hákì asma ìláì àtàwọn àti pàápàá àwọn okọ̀ ọlọ́run gbogbo àwọn àsùnmáwò tí wọ́n ti sà sọ́dọ̀ wọn ni o wọ́n ti sà wọ́n á fẹ́ fi béèrè. yá kọ́síkọ́sọ̀ yá mo pè wọ́n kọ́síkọ́sọ̀ pẹ̀lú mo pè wọ́n pẹ̀lú agbára gbogbo àwọn okọ̀ ọlọ́run àti tí mo ti sà yìí. yá gẹ́yìfà yúṣù mo pè wọ́n náà èyí tó bá ti ní yúṣù nù àwọn àlìjànnú nù èyí tó bá ti ní hílù nù àwọn ẹ̀mí màláíkà nù. ayu al-arwahu ar-ruhaniyya. ẹ̀yin ẹ̀mí ruhaniyya. min al-ulwiyya. táwọn eléyìí ń sìn ẹ̀yin ẹ̀mí yẹn min al-ulwiyya àwọn tọ́jú táwọn màláíkà wọ́n sufuliyya àtàwọn tọ́jú àwọn àlìjànnú. tọ́ra àwọn màláíkà ní ulwiyya òkè làwọn ń gbé àwọn àlìjànnú ilẹ̀ làwọn ń gbé. ya khodima hadhihi surati. ẹ̀yin tẹ́ ń sin súra yìí báwo ni wọ́n ń sin khidima súra torí pé ń bẹ nínú wọn mùmínì ń bẹ nínú wọn táwọn náà sì ń kí alukurani gbogbo wọn náà la kọ́ ẹ̀ bẹ̀rù wọn báwa ti ń fa alukurani sáà làwọn náà lò ó ti yé báwọn mùsùlùmí bẹ́ẹ̀ nu wọn mùmínì bẹ́ẹ̀ nu wọn táwọn náà ń kí alukurani táwọn náà ń sin lọ́hùn kèfèrí sì ń bẹ́ẹ̀ nu wọn tí ò sin lọ́hùn mo rò pé àwọn kèfèrí wọn làwọn eléyìí lè bá àwọn náà máa kọ́ni kí kọ́lẹ̀ yìí ti fa gbé mẹ́nu wọn kọ́dà àlìjẹ̀nu ti ń lọ kílọ̀bù ń bẹ bẹ́ẹ̀ ni Allahu akbar nsọ́fà ya khodima hadhihi sura. ẹ̀yin tẹ́ ń sin súra yìí. if'alu ma amartukum. if'alu ma amartukum bihi ntí mo pa yín láṣẹ pé ẹ lọ lè ṣe ọmọ tí wọ́n jí gbé tí wọ́n dè mọ́ ẹ lọ gbé ọmọ náà wá. if'alu ma amartukum bihi. ẹ lọ gbé wá ní sèkíà. bi haqqi kawin. dúkìá alágbájá tí wọ́n kó lọ ẹ lọ lè kó padà wá kíá. if'alu ma amartukum bihi. if'alu ma amartukum bihi àwọn oníran wọn pé kó lè jí owó báńkì wa àwọn eléyìí ní sìn owó báńkì làwọn máa ní kó lè jí wa yà ń lè jowó èbó yà ń jowó báńkì yà ń lọ láti yà ń lọ lè jí owó ní nílẹ̀ Lárúbáwá ẹbẹ́ ni àwọn Lárúbáwá ti ń ta góòlì yóò bu ẹkún òun ló ti débẹ̀ tó jówó wá fún wa gbogbo orú wọn lẹ́yìn gbogbo àwọn bàbá àtàná tó jẹ́ pé àwọn kan wọ́n mú wọn sìn lọ́nà rí ni wọn ò lù wọ́n lọ́nà bú àwọn lẹ́yìn wọn. bẹ́ẹ̀ hákì káwìn bẹ́ẹ̀ hurmati anbiya'ika ẹ̀wọ̀n kan ní ìyọ̀ǹda àti pàtàkì àwọn ànábì Ọlọ́run òun ni mo fi àtàwọn ẹrú rẹ̀ ó kọ wọn títóbi wọn àti gbígbẹ̀ngbẹ̀ àwọn ànábì Ọlọ́run àtàwọn ẹni rẹ̀ mi pa yín láṣẹ. Allahumma. ọ̀kan tún nù. ya fati akọ̀yà ìlú. ya Rabba fata akọ̀yà ìlú ìwọ ọba tó ní wọn. ya masika ya ìlú. mo bẹ̀ ọ́ wọ́n ń pe àwọn ẹ̀mí yìí wọ́n tún ń pè wọ́n ya masika ya ìlú àbí. ya kashifa ya ìlú. kashifa ya ìlú mo ti ọdún kan mo wí náà lẹ́ẹ̀kan ń bẹ nínú kinní wọn kashifa ya ìlú mẹ́mẹ́. ya rọtọfa ya ìlú. rọtọfa ya ìlú. ya damudama ya ìlú. ya kaka ya ìlú. ya malika ya ìlú. malaka ya ìlú mẹ́mẹ́. ya taba ya ìlú. ya tafuta ya ìlú. ya ajaba ya ìlú. ajib. ya rauka ya ìlú. rauka ya ìlú wọn ajib ya rauka ya ìlú. ok ajib ṣe ma pé àṣẹnu kìí ṣe àgísíní ẹ ṣàánú mi yìí nǹkan ajib ẹ dáwọn ẹndé ibi ẹbá wa gbogbo yín tí mo pè yí ọmọ tí ń bẹ nínú ẹ̀wọ̀n tí ọmọ ọwọ́ tí ọmọ ẹsẹ̀ ni ẹ lọ kó sí aláàánú ẹni tí ó ṣàánú ẹ tí ó yọ kó mẹ ẹ lọ kó sínú kó ṣàánú ẹ ọmọ náà jáde kó mẹ. ajib
bàbá yìí mídé láti wí àwọn tí ma lọ sí ẹ̀wọ̀n náà ni báwọn tà náà wọn ti òun lọ́wọ́ nú àwọn kútúbà àwọn yàsìn àwọn kìnnìkan yẹn láwọn bàbá yẹn kọ́ kalẹ̀ látara wípé wọ́n ti ṣe ìdáàmú wọ́n ti mú wọn lẹ́rú wọ́n kọ́ kalẹ̀ fún àwa tí a máa ṣàdúrà tá a máa ṣe ló ní ahọ́n wọn àti. ṣé túmọ̀ sí pé àwa tá a bá fi ń ṣàdúrà lónìí a kó sínú ṣíríkù. wọ́n ṣíríkù kọ́ àfi ń bẹ lọ́hùn. ẹnu àkáǹtì àwọn tí wọ́n ṣiṣẹ́ débi kọ́lọ́hún ó fi sàkárà àwọn kìnnìkan fún wa. ibẹ̀ làwọn máa wà báwọn. inú ẹ̀ làwọn máa wà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìyẹn lè mú inú súrà Sulemana inú ọ̀rọ̀ anabi Sulemana àwọn àyà tiẹ̀ náà tálọ̀ ń fi ṣe àwọn àlìjẹ̀nú rọ̀ tó fi sọ fún bọ́ ọba ṣiṣẹ́ débẹ̀ ó lè lò. ayakunla irú bí àwọn tàná ṣe wá ń lò wọ́n yẹn tí wọ́n mú wọn lẹ́rú yẹn tí wọ́n sì ṣiṣẹ́ fún wọn níbi tán bá jókòó sí tí wọ́n lọ ṣiṣẹ́ lókè ṣé mùjíza aláwa pè yín wọn ni àbí karama àbí kí la pè. barakallahu fika májà ti lọ bẹ́ẹ̀ ni pẹ̀lú ògbó ọlọ́run ní oṣù tí ní ọjọ́ Tuesday kọ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a wà tírìtì èyí hùn sórí agbọ́nrin kan tó ní tó gbé mi sí yìí èyí wà bọ̀ tírìtì yìí hùn náà ìyàtọ̀ wo ní bẹ láàrin mùjíza karama àti dán ayé wà tírìtì yìí hùn náà ayẹ̀nà náà rẹ̀ lọ́kọ̀ọ̀kan eléyìí tó wí ni sọ̀rọ̀ pé o ní ṣé báàbù karama lápè àbí mùjíza àbí kí lápè má ti jẹ́ sọ wọ́n bá di ọjọ́ wọn torí yóò gbé mi kúrò lágbọ́n ibi tí tá ń lọ. náà àti wá sọ báyìí pé àwọn ẹ̀mí yìí ọgbọ́ àwọn ni wọ́n ń ṣẹrú fún àwọn èèyàn wa yìí àwọn ni wọ́n ń ṣẹrú sin àwọn ẹ̀mí yẹn àwọn ẹ̀mí tẹ̀yìn ń ṣẹrú sin yìí àwọn bàbá tiwa máa dà wọn kí bí ẹran ni dáná náà àwọn ẹ̀mí tẹ̀yìn ń ṣẹrú sin àwọn bàbá wọn ń pàṣẹ fún wọn ni àwọn kan náà wọ́n ń ṣẹ́ kínní. naam ẹni wọ́n wá jẹ́ oní súnà àbún sáláfí tí ó wípé títí dòní bẹ́ẹ̀ bá wú ọ̀pọ̀lọpọ̀ tíra kọ́dà àtà ilham ẹ bá àwọn kọ́mẹ́ láwọn ilham ẹ bá wọn bẹ́ẹ̀ ẹ bá wọn níbi àwọn àsìrárù àwọn àgbàlagbà láwọn àfa ẹ bá wọn bẹ́ẹ̀ torí wọ́n tó bá wá kàn tó wá rúpa àwọn bàbá wọn náà ara wọn ni òun ló já kílẹ̀ àyíwọ̀n àwọn ìsara wọn àwọn bàbá yẹn o àwọn bàbá yẹn ń mú wọn lò lẹ́rú ni àwọn òsì dẹ́gbẹ́ rẹ̀ lẹ̀ òsẹ́gbẹ́ àwọn kan fi ń pàṣẹ ni ó ti yé báwọn èyí wọn jẹ́ kan ìjẹ́ àwa lè ìjẹ́ gbogbo bá ti wá ní wọ́n ń lò wọ́n yìí ìjọ wa lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ káti ẹ̀rí kọ́lọ́ ń sàkárà rẹ̀ fún wọn kí wọ́n máa wá rán wọn ń sẹ́ láti lọ́ọ́ fi yanjú nǹkan ó ti yé báwọn ìjẹ́ ọ lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ àbí ọ lẹ́tọ̀ọ́ ń bẹ̀ lérí wípé ọ lẹ́tọ̀ọ́ ń bẹ̀ wá bá mú ẹ̀rí wá ẹni ọ wá ní ẹ̀rí torí ẹni ó jẹ́ ń súnà àbí sáláfí tí ó wà pín gbaná ha àwọn bàbá wọn náà máa ń pe ráwọ́kọ̀ ya ìlú àwọn náà máa ń pe kíní gan wọ́n làwọn ń ṣe gbá ha àwọn gbogbo bàbá náà tí wọ́n gán tó fẹ́ burú jù àwọn eléyìí lọ ìwọ tó wíbẹ̀ wọn àyèmọ̀kan ní sọ ara pé katira àwọn àfáàlù àwọn súnà tó ẹ̀kọ́ bá máa katira àwọn súnà ni ọlọ́ lè ka dàkọ́ ikú tafsir libn Taymiyyatil Harrani dàkọ́ ikú tafsir libn Taymiyyatil Harrani dàkọ́ ikú tafsir libn Taymiyyatil Harrani tíra àfáàrẹ ọgbọ́ Ibn Taymiyya kò sí ń sáláfì kan àbúsúnà kan tó gbọdọ̀ wípé bóòní tí Ibn Taymiyya rí o ti bá wọn torí wípé sílábọ̀sì wọn ni àyíbẹ̀kọ́ òun lọ́wọ́ aṣọ ọ̀rọ̀ yìí ló jẹ́ àmọ̀ wípé èèyàn lè lo ẹ̀mí ọgbọ́n èèyàn lè kọ̀ntró àwọn ọ̀rọ̀ hàníyà yìí àwọn ẹ̀mí yìí èèyàn lè kọ̀ntró wọn síbi tí ọ̀dà láti lò wọ́n síbi tó dáa àmì yẹn ò gbọdọ̀ jẹ́ kí àwọn ẹ̀mí yẹn ó kọ̀ntró òun gẹ́gẹ́ bí wọ́n ti ń kọ̀ntró àwọn ọ̀rọ̀ hàníyà yìí Ibn Taymiyya ló wá sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Ibn Taymiyya máa fẹ́ fi jẹ́rìí gbogbo nǹkan tí mo sọ látara bọ́ba ti wá wà ní dàkọ́ ikú tafsir tó ọba ti bá ń bẹ̀ ó ti bá wọn ajá sí wípé ojú rí orí nù ọba ń bẹ̀. faqad dhakara shaykhul islami Ibn Taymiyya anna istikhdam al-insi lil-jinni ala thalathati aqsami. Shaykh Ibn Taymiyya Shaykhul Islam Ibn Taymiyya òun ló sọ ọ̀rọ̀ yìí níbi dàkọ́ ikú tafsir ó ní. anna istikhdam al-insi lil-jinn. kí èèyàn ó mú àlìjànú lẹ́rú kó máa kọ̀ntró àlìjànú láti máa rán wọn ṣẹ́ káàkiri. ala thalathati aqsami. ala salasati aqsami ọ̀nà mẹ́ta iná ló pín sí. al-awwal. alákọ̀ọ́kọ́ mbẹ̀. ma yakunu muharraman. èyí tó jẹ́ èèwọ̀ tí ò da. wa dhalika. eléyìí tí ò da. kal-isti'anati bihim fil muharramat. bí ká máa wá ràn lọ́wọ́ wọn bí nǹkan àbàjẹ́ bí kún ní ibi wọn ti ń kírun ni ẹ lè dà wọn rú ẹ lé wa ọgbọ́ bí kún ní kún ọ lọ lè jalè wá ní báńkì ẹ lè kónkún ní nǹkan wá ẹ máa fi wọn jalè o ti bá wọn bí irú èyí táwọn yìí ń ṣe yìí yá ń bá wọn fi wọn jalè àwọn wọn ń ṣe bí tọ́ ọ bá ti rán wọn ń ṣe bí àwọn ń ṣe tí ò da Ibn Taymiyya ni o ti wọnú ẹ̀ṣẹ̀ o ti kó sínú tí ò da. wa mina shirki
ó sì ti kó sínú ẹbọ. wal fawahishi. ó sì ti kó sínú àwọn nǹkan àbàjẹ́ ó gbọ́dọ̀ náà wọn ní nǹkan àbàjẹ́. wal qawli ala Allahi bila ilmi. àbí kọ́ ọ máa sọ̀rọ̀ ẹ̀wọ̀n kan wal qawli ala Allahi bila àbí kọ́ ọ máa sọ wípé irú èyí tó ní wọ́n wípé rabbu hadhal bayt. falyabudu rabba hadhal bayt. wọ́n ní falyabudu rabba hadhal bayt wọn wípé èèyàn ẹ̀ mọ́ ni àwọn ẹ̀mí ni wọ́n ní kí wọ́n máa sìn kì í sọ lọ́hùn Ibn Taymiyyah ní eré ibú ni fún ọ kó wí bẹ́ẹ̀ kó lo káwọn ẹ̀mí yẹn wá tì ọ lọ bẹ̀ láti sọ ọdún kan yẹn. oníkò sọlọ́hùn àwọn nǹkan tí ó da Ibn Taymiyyah ní wọn da. àfáàní. Ibn Taymiyyah ní ẹlẹ́ẹ̀kejì. ma yakunu mubahan. èyí tó jẹ́ mubahan èyí tó da èyí tó lálàáfíà èyí tá a fẹ́ tó wojú rí lílò wọn. wàdálíkà kama yastakhdimuhum fi umurin mubahatin. òun ni kí èèyàn máa lo àwọn ẹ̀mí yẹn fún àwọn nǹkan tí ó jẹ́ mubah. nǹkan tá a fẹ́ nǹkan tó dáa kẹ́ lo àwọn ẹ̀mí wọn sún nǹkan tó dáa. ká ìdọ́rí gẹ́gẹ́ bí owó rẹ tí wọ́n jí gbé kọ́ wá pé wọ́n ní sẹ́ ń gbọ́ jẹ́ pé wọ́n lò ní kápá àwọn tó ń lò wọ́n bó ti wọ́ lẹ́yìn gbọ́ Ọlọ́run ti sẹ̀ wọ́n rọ̀ fún wọn tán kọ́ wá pé wọ́n pé ẹ lọ́ bá ń kó owó náà wá bí wọ́n bá gbé sí nísìnyí kọ́ dọ́dọ̀ mi yá nísìnyí. o ti àbí kò ní àtowó ni àtàwọn tí wọ́n jí gbé mọ́ fẹ́ẹ́ gbogbo wọn nísìnyí. Ibn Taymiyyah ló lè lò bẹ́ẹ̀. àwòdáfọ̀ ìmọ̀ yìí òdìhì. àbí aburú kan fẹ́ ṣẹlẹ̀ bóyá mọ́tò kan fẹ́ láksidẹ̀ntì ó wá pé wọ́n pé ọkọ̀ tí ń bọ̀ wá ní ọfẹ́ láksidẹ̀ntì kò gbọ́dọ̀ láksidẹ̀ntì. wa nahwi dhalika min al-umuri al-mubaha. àbí àwọn tọ́jọ́ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tó dáa téèyàn lè lò wọ́n fún. wa man kana yasta'milu al-jinna fi umurin mubahatin. ẹni tí ń bá ń lo àwọn àlìjànú yìí tí ń bá ń lò wọ́n fún àwọn nǹkan rẹ̀ àwọn mùsùlùmí inú wọn ni wọ́n máa lò. fahuwa kama nista'mala al-insa. Ibn Taymiyyah ó lẹ́ni tí bá ń lò wọ́n ti ń rán wọn ń sẹ́kì ọlọ́dà gẹ́gẹ́ bí ẹni tí ó ní àwọn ọmọ ọ̀dọ̀ àwọn haúsẹ̀ ìpúnnulé tí wọ́n rán wọn lọ́jà rán wọn ní nǹkan kan kọ́dà ó lè rán wọn lọ́jà fún lè rẹ̀ náà wá fún ọ. ọgbọ́n bẹ́ẹ̀ ni wọ́n ti mú sálọ ebi Sulemana máa rán wọn lọ́jà aláwọn máa ń sẹ́fún Sulemana bí gbà tí iṣẹ́ àṣekúndó lóbó nípa agbáko sẹ́ wọ́n dàkó fún wọ́n kéré wọ́n lè ta wọ́n lọ ta lọ́jà àwọn tí ó lọ wá kùsà ní Sulemana. wàhádà kàáyà amúrahùn bímà yajibu aléhìm. bí kọ́ pa wọn láṣẹ lérí nǹkan tọ́tọ́. wáyà ní ha amma hurrima aléhìm. kó sì wá tún kọ̀ fún wa wípé ẹ̀yẹ mi láyé yín ẹ gbọ́dọ̀ débi ma àwọn aláìdánu wọn tó bá ń ba nǹkan jẹ́ tó ń bo kolóko jẹ́ kọ́ wa débẹ̀ wa ni ẹ̀yẹ mi yóò pè wọn torí yóò pè wọn lóko wọn ogun wọn ni ó pè tó bá pè wọn tán ẹ gbọ́dọ̀ tún gbúrò yín yàn láyé ẹ gbọ́dọ̀ débi ma irú ẹ baba Sheikh Yahya Murtada àwọn ti pa kan láṣẹ rí lókè agodi mbẹ́ni o tiẹ̀ báwọn nígbà náà gbogbo àwọn àlìjẹ̀nù wọn wà ní gbogbo ọ̀nà pápá máa ń kàn báwọn báwọn àwọn akọ̀ fún báyìí wọ́n pọ̀ wọ́n máa wá ṣeré wá sí ọ̀dọ̀ wọn mbẹ́ni ní bàbá wa ń sọ fún kanjọ́ kan pé mo sọ fún yín pé ẹ gbọ́dọ̀ dé yàyín mọ́ ọyá àfihàn kún yàyín níjọ́ ẹ bá tún dé yàyín ẹ parẹ́ ogun wọn sì gbéra wọn sì lọ bẹ́ẹ̀ wọn ò sì débẹ̀ ni mà ọyá gbọ́ àwọn bàbá Sheikh Yahya àwọn máa ń lè àlìjẹ̀nù kù níbi tí wọ́n bá wà àdúgbò farabalẹ̀ àdúgbò tán bá wà tán bá ń dààmú wọn Mọ̀lánà Sheikh Yahya Murtada wọn á sì lọ́bẹ̀ wọn á sì lé gbogbo wọn pé láyé yín èmi Yahya ti dé Yahya ìwọ̀rọ̀ dé Yahya mọ́ wọn ò sì ń débẹ̀ mọ́. so àwọn ìsinú BBCC WWK àwọn BMW àwọn òsínbẹ̀ wọ́n yẹ sẹ́gbẹ́ aláṣà wọ́n yẹ sẹ́gbẹ́ ẹyẹ wọ́n yẹ sọ́dọ́gbà wọ́n yẹ sì sẹ́gbẹ́ CDP ẹgbẹ́ kan tó ẹgbẹ́ CDP àwọn ìṣerú èyí náà wọ́n sì ń pàṣẹ fún wọn. wayasta'miluhum fi mubahati lahum. Ibn Taymiyyah ní èèyàn lè lò wọ́n fún nǹkan tó bá tọ́. fayakunu bimanzilati al-muluki alladhina yaf'aluna mithla dhalik. ẹ̀wọ̀n kan ẹni tó fẹ́ lò wọ́n yóò wá dà gẹ́gẹ́ bí ọba tó fẹ́ lo àwọn dùngárì àtàwọn ẹrú rẹ̀ tí wọ́n máa rán wọn sẹ́ wọ́n lọ́jà ẹ̀sìn báyìí òun wá jòkó yóò dàbí ọba lẹ́yìn ìgbà tóun ti sin lọ́hùn tán tó ti wọnú ilé Ọlọ́run tọ́lọ́run ti sọ̀kalẹ̀ sí la tó ti sàkárà wọn fún yóò wá dàbí ọba òun wọ́n máa wá kọ̀ǹtúrò wọn bó ṣe wù. fága yàtúhù ayé. sẹ́yìn àpá ilé nísìnyí àwọn dàmọ́ ara ni àwọn akọrin kì í. àwọn àbátá wì àwọn èèkọ́ ni bẹ̀rẹ̀ tó dùpẹ́ àwọn kàpẹ́ yà sẹ́yìn àwọn oníkàpẹ́. ẹ̀wọ̀n nǹkan ìfúnjà tó bá mẹ́nu. fága yàtúhù Ibn Taymiyyah wá ní àmọ́ o fága yàtúhù èyí tó jẹ́ pàápín ntẹ̀yàn lè fi rírú ẹ̀ sí òun ni an yakuna min awliyahillah ẹni tí ó bá ṣe istikhdamu wọn istimalu wọn ó gbọ́dọ̀ jẹ́ ni Ọlọ́run tó bá ti jẹ́ ẹ̀kejì tó bá ti jẹ́ ni Ọlọ́run ó ti bá wọn ò lè rí ṣe o wọn kàn máa dà ó sì bá sì wọ́n máa wọn lọ́la pàwọn eléyìí ọ̀jẹ́ ni Ọlọ́run wọn ò gba ojú ọ̀nà wìláyà wọlé sọ́dọ̀ wọn wọ́n gba bọ́dà wọn gba bọ́dà ìbílẹ̀ máa ń pè wọn gba bọ́dà wọn lè gbẹ̀yìn inú gbó ẹ̀yin náà ọkọ̀ tí wọ́n bá ń gbé bọ̀ wá tí wọ́n gba bọ́dà tí ń gba inú gbó bí à ń fẹ́ rí sọ́gi gbàgbà bí kí bọ́n bá ọjà
omi ò tó tẹ èso táyà àjò òun náà rí fitina tóun ṣe kóun tó débi tóun lọ ọgbọ́n kan kò sí duty títà àwọn ẹlẹ́mì tó ní ti rí títà àwọn ẹlẹ́mì tó ní ti rí nù. Allahu akbar. náà wàfáàlì. ẹlẹ́kẹta. an yasta'milahum fi ta'atillahi wa rasulihi. ẹlẹ́kẹta ni pé ọ̀nà tí ó tún lè fi lù wọ́n òun ni pé kọ́ ọ máa kọjá fáwọn èèyàn máa kọ́ àlìjànú ń kéwú tọ́jà àfàfà àlìjànú àlìjànú sì máa jẹ́ mùdídí fẹ́ lómi àtọ́ ìsàsọ́wù lọ́dọ̀ ẹ̀ àwọn bàbá àtà náà ń tún kọ́ àlìjànú ń kéwú wọ́n sì ń kọ́ wọn tàṣọ́ wúfú. ajá sí pé àfáà rí bidé sí tán ní àwọn ń kọ́ àlìjànú ń kéwú ń jò ní wọ́n mọ tí wọ́n wí. bẹ́ẹ̀ni Allahu akbar. wọ́n yẹ kí fani rẹ ni ẹni tí ó bá sí fani rẹ ọ̀gbọ́dọ̀ pé nírọ́ tó nígbà tó sí fani ìyẹn lòun kọ́ àlìjànú ń kéwú ọ̀rẹ́ sí fani rẹ kí ló fẹ́ pé nírọ́ fún tí Ibn Taymiyyah àìsí jáàmà wípé àwọn èèyàn máa kọ́ wọn kéwú bẹ́ẹ̀. an yasta'milahum fi ta'atillahi wa rasulihi. ọ máa pa wọn láṣẹ pé wọn máa tẹ̀lé tọ́lọ́hun àwọn kọ́dé èèyàn máa wẹ àlìjẹ àwọn àgbàlagbà tá a wíwùn wọn ṣe níbi pé wọn máa wẹ àlìjẹ̀nú tó jẹ́ kèfèrí sí Islam. bẹ́ẹ̀ni. àmọ́ ṣe físíkà wá ni. físíkà kọ gbogbo eléyìí ṣe físíkà inú ẹ̀mí náà wẹ̀. fayamurahum. tọ́rọ̀ ò lè rí wọn físíkà àmọ́ ìmánu gbọ́dọ̀ gbà fọ́ọ̀sì níta kọ̀ọ̀kan ọgbọ́dọ̀ ní al-iman bil-jinan kò sí kò àti súnà ní àti gíní kan kò séyìn tó ta kò pé kò sálì jẹ̀nu. o gbọ́dọ̀ kọ́kọ́ gbà pàdé jẹ̀nu ń bẹ. jẹ́nu ń bẹ tó bá ti wá gbà pé ń bẹ ọ wà lọ lè mú lọ́dọ̀ àwọn ànábì Ọlọ́run ìjà àwọn ànábì Ọlọ́run ní nǹkan ṣe pẹ̀lú wọn rí àbí wọn ní nǹkan ṣe pẹ̀lú wọn rí. ọ̀yà mọ̀ sọ́n bọ̀ wá. fayamurahum bima amara Allahu bihi wa rasuluhu. yóò máa pa wọn láṣẹ pẹ̀lú tí Ọlọ́run àtànábì pa wọn láṣẹ lélẹ́rí. kama ya'muru al-insa wa yanhahum. gẹ́gẹ́ bí ń ṣe ń pa àwọn ọmọ kéwù rẹ̀ tán jẹ́ èèyàn náà láṣẹ tí ń kọ̀ fún wa pé ẹ má ṣe yìí. wa hadhihi alu nabiyyina sallallahu alayhi wa sallam. eléyìí ní ṣe ànábì wa Muhammad. wa halu man ittaba'ahu. àti ṣe àwọn tí wọ́n tẹ̀lé ànábì. wa iqtada bihi min ummatihi. tí wọ́n sì kọ́ sí ànábì inú àwọn àlùmọ́ rẹ̀ gbogbo wọn náà máa ṣe bẹ́ẹ̀. wa hum afdalul khalqi. àwọn ni wọ́n sì lọ́lá jù ní gbogbo àwọn èèyàn. وبناء على هذا التفصيل وبناء على هذا التفصيل مما يتم خلاصة تام lérí àwọn fásálì àlàyé tá ṣe. يمكن أن يقال ó rọrùn fún wa pé Ibn Taymiyyah ó ní ó rọrùn ká sọ pé إن استخدام الإنس للجن kí àwọn èèyàn máa lílo àlìjànú fáwọn èèyàn káwọn èèyàn máa da àlìjànú káàkiri wọ́n mú wọn lò lẹ́rú wọ́n mú wọn sìn. يباح في المباحات. ó dá níbi ntọ́ bá dá ó tọ́ níbi nǹkan tó bá tọ́ tí èsì nǹkan bàjẹ́. ويحرم في المحرمات. ó sì jẹ́ ìwọ̀ tá a bá rán wọn níbi nǹkan ìwọ̀ tọ́lọ́run ò fẹ́ ìwọ̀ ni àmọ́ tó bá jẹ́ nǹkan tọ́lọ́run fẹ́ ntọ́ dáa ni. náà inú àwọn tí ń ṣe bẹ́ẹ̀ Ànábì Sulaimana inú àwọn tí ń ṣe bẹ́ẹ̀ Ànábì wa Muhammad bá ń mú àyà wa wa iz sarafna ilayka nafaran minal jinni Ànábì kó àwọn àlìjànú kéwú ọ̀kanu ẹlẹ́ẹ̀kejì à ń lo àwọn màláìkà à máa ń ṣe ìsìnkìdámọ̀ àwọn màláìkà. bàbá mudiru sọ̀rọ̀ gánjọ́ kan táwọn èèyàn takò ọ̀rọ̀ náà tí wọ́n gbọ́ yìí bàbá ní àwa là ń dá màláìkà wọn ò gbọ́ àbáyé ọtí ọ̀rọ̀ àwọn onítàsọ́wùfù ni àmọ́ ọ̀rọ̀ àwọn tí wọ́n jinlẹ̀ inú rúrí àti inú mímọ̀ ni wípé àwọn àsìkárù tá a máa ṣe àwọn ọkọ̀ ọlọ́run tó ń ṣe núrù rẹ̀ nùrà níyà ni ìmọ̀lẹ̀ tó bá ti bí yọ̀ dá màláìkà fún ọ màláìkà ó lè máa jẹ́ kó dáàmù fún ọ ó tiẹ́ ó lè máa jẹ́ káàdì mi fún ọ ní màláìkà tó bá bí sára rẹ̀ òun ló fi pàṣẹ láti ẹ̀wọ̀n fi lọ ó tiẹ́ bẹ́ẹ̀ ni ìsẹ̀kìdáàmù wọn ìyẹn ṣe ìsẹ̀kìdáàmù àwọn màláìkà bẹ́ẹ̀ èyàn máa ń pa màláìkà náà láṣẹ. èyàn máa ń pa màláìkà náà láṣẹ bẹ́ẹ̀. tí yóò máa bẹ̀ ń sẹ́. bẹ́ẹ̀ ni tọ́wọ́n náà ń sẹ́ tí ó sì jẹ́. gẹ́gẹ́ bá a ti ń pa èèyàn láṣẹ. bá a ti pa èèyàn láṣẹ. torí àrùwáhù ni wọ́n. Allahu akbar. o ti yé báwọn irú ẹ̀ o lè tó pè é nírọ́ irú ẹ̀ ń bẹ nú hadisi Abu Hurairah o ti yé báwọn nígbà tí Abu Hurairah tá Ànábì ni ó máa pín oúnjẹ àlìjánu kan wá dé nǹkan fẹ́ oúnjẹ ń dànù Abu Hurairah lọ́wọ́ ni lákọ̀ọ́kọ́ ó gbé àwọ̀ èèyàn wọ̀ ó gbé àwọ̀ kọ́nà máa sọ̀kalẹ̀ sáré èèyàn ń fẹ́ àkọ́kọ́ ẹ̀kejì ní Abu Hurairah wá ní èyí ṣe tó ń fẹ́ oúnjẹ tá Ànábì ní kí n máa Abu Hurairah wá lọ lè fẹjọ́ sùn Ànábì wọ́n lè máa gbé báyìí ọkùnrin kan ṣe wá ń fẹ́ Ànábì ní Ànábì ń fẹ́ kí n dànù Ànábì ní àlìjánu nù kọ́ra ó kọ́ rẹ̀ rí ojú ẹ̀ Ànábì wá ní jẹ́ ń fún ọ ní àyà tó máa lò tó o bá ti ń lò Ọlọ́run ó yan màláìkà kan fún ọ òun ni ó máa gáìdì rẹ̀ jọ security fún ọ gbogbo ọjọ́ tó bá ti lóun ń bọ̀ wá màláìkà òun ni ó gbàǹgbàkúgbà dànù ọ wá fún ní ayatul kursi odidi kursi ọ wà ní àdúsà Abu Hurairah lọ́lẹ́wà ọba mẹ́ Ànábì wá fún nákàlì kursi yìí ńgbà bẹ́ẹ̀ sẹ́ta kursi yìí lọ́ba di wípé kò bá rí àlìjánu ni ma so màláìkà ó ti sẹ kursi yìí káàdì mi kursi yìí ni màláìkà yẹ. ó wá rí tí ó máa jẹ. ó wá rí tó máa jẹ yọ̀dà fún ọ so ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. wà á sọ̀rọ̀ fún náà ilayka nafaran minal jinni. Ọlọ́run nígbà tá a darí wá sọ́dọ̀ rẹ̀ àwọn ìpín kan nú àwọn àlìjànú. yastami'una al-Qur'ana. wọ́n wá ń gbọ́ alukurani lọ́dọ̀ rẹ̀ Ànábì ń bọ̀
anabi lọ sí Tọ́ífù ńgbà wọn lé Mákà tí wọ́n tí a pọ̀ ọ̀sà lọ Tọ́ífù wọ́n dé Tọ́ífù wọ́n tó bẹ̀rẹ̀ sí ilẹ̀ lóko ibi tí ń sáki tó débi igi nákàlà igi kùkùté làbídùn tó ra jòkó sábẹ́ rẹ̀ igi làbídùn tó jòkó sábẹ́ rẹ̀ ibi igi làwọn àlìjànnú wà táwọn ń ṣe àwọn bẹnu lé táwọn ń gbélé tùgbà tásù ibẹ̀ lọ anabi sódà àsùbá gbà tásùbá àdéta anabi ń kírun àsùbá lọ́wọ́ àyà tá anabi ké ibi ìrun àsùbá àkéjáké làwọn àlìjànnú gbọ́ ní gbogbo wọn bá ń jáde àwọn àlìjànnú ni wọ́n ń pè ní alu nasibi ní àwọn ní jinnu nasibin àmọ́ àwọn 63 ni wọ́n àmọ́ àwọn 9 nu wọn ni wọ́n wá àwọn ni wọ́n gbọ́ kìrá àtà nàbí nǹkan wọ́n dún wọn gbọ́ dáadáa àwọn náà wá lọ́dọ̀ àwọn yòókù wọn àwọn 9 náà wà bẹ́ẹ̀ àwọn lọ́dọ̀ yòókù wọn àwọn náà wá mú ìró yìí wá. yastami'una al-Qur'an. wọ́n gbọ́ al-Qur'an lọ́dọ̀ rẹ̀ ànábì. falamma adaruhu. ẹ̀wọ̀n kan sẹ́ẹ̀mà àbá mufti èyí tí wọ́n ń sọ yìí ànábì ọ̀mà ànábì gan ka Qur'an tiẹ̀ ni wọ́n máa fáwọn àlìjànnú ti gbogbo wọn ti kúrí wọn kọ mọ Ọlọ́run padà wá ń fún ní rúpẹ́ à wọ́n náà wà àlìjànnú sí ọjọ́ náà. falamma adaruhu. ìgbà tí wọ́n wá dọ́dọ̀ rẹ̀ ànábì. qalu àǹsìtú wọ́n wá ń sọ fúnra wọn wípé ẹ ṣe jẹ́jẹ́ ẹ dákẹ́ ẹ dákẹ́. falamma qudiya. ìgbà tó wá parí ìrun tátọ́ parí Kùránì tán. wallahu ila qaumihim wallahu ila qaumihim munzirin. wọ́n wá sáré lọ́dọ̀ àwọn yòókù nàṣíbí náà wọ́n lọ́dọ̀ àwọn yòókù wọn. àlìjínù nàṣíbí náà yìí wọ́n á fi ṣe ìlẹ̀hámù ni àmọ́ bí yẹn bá gbọ́dọ̀ wọn gba ìlẹ̀hámù ó ṣeé ṣe kó yí lérí. àbí kọ́ kọ́kọ́ ya wèrè kó tó balance ọba balance náà bẹ́ẹ̀ àrùjọ àbí kọ́ máa ṣe sí omi ó dọ́ọ̀lù nasibi náà òun lágbára ń tiẹ̀ náà. qalu ya qaumana. àwọn náà wá ń ṣe wá sí látara alukurani ìtàn gbọ́lọ́dọ̀ ànábì wọ́n ń pè ya qaumana ẹ̀yin ìjọ wa. inna sami'na kitaban agbọ́ tírà kan unzila min ba'di Musa èyí tí wọ́n sọ kalẹ̀ lẹ́yìn ànábì Musa lima bayna yadayhi ń sọ pé ọ̀rọ̀ Musa tọ̀rọ̀ Isa òun ní sọ pé òdodo ní gbogbo ẹ̀. alukurani náà ń fi àwọn èèyàn mọ̀nà lọ síbi òdodo wáyé là ẹ̀wọ̀n gan ẹnu tí wọ́n gbọ́ ní alukurani wọ́n sì lè ṣe wáàsí fún àwọn yòókù wọn lé látara pé gbọ́ àyà ànábì náà. ya qaumana. ẹ̀yin ìjọ wa. ajibu da'i Allah. ẹ dáhùn pèpè Ọlọ́run wa aminu bihi. ẹ sì gbọ́ Ọlọ́run náà gbọ́. min dunubikum. Ọlọ́run ó fẹ́rí ẹ̀ṣẹ̀ yín jìn. min adhabin alim. yóò sì là yín kú nínú ìyà ẹlẹ́ta ìlérò. wa man la yujib da'i Allah. àlìjànnú ń sọ fún àwọn àyókù wọn wípé man la yujibu da'i Allah ẹni tí ó bá dáhùn pèpè Ọlọ́run walaysa bimujizin fil ardi kò lè ká gara bọ́lọ́run lérí lẹ̀ walaysa lahu min dunihi awliya kò sì sẹ́nìkan tó tún lè jẹ́ awliya rẹ̀ lẹ́yìn Ọlọ́run ulaika fi dalalin ọ̀pọ̀lọpọ̀ ọrùn ẹni tí ó bá dá Ọlọ́run lóhùn wọ́n ti wà nù àrùn nígbà táwọn àlìjànnú ń pé ká dá Ọlọ́run lóhùn tẹ́yìn ọ̀dọ́ Ọlọ́run lóhùn tẹ́yìn dá àlìjànnú lóhùn àlìjànnú ọ̀hún tẹ́lẹ̀ ń pè CCDC CPC CDP BMW tẹ́ sọ́ra yín ló kọ̀ yìí àwọn àlìjànnú ọ̀hún tẹ́yìn lẹ́yìn ń sìn yìí àwọn náà sọ́nù Kùránì wípé ká dá Ọlọ́run lóhùn ẹni tí ó bá dá Ọlọ́run lóhùn kò ní kọ́gara bá Ọlọ́run àmúntọ̀ wọn yọ wà nù wàhálà. ulaika fi dalalin mubin. ẹ já sí pé ẹ ti sọnù nù ní bẹ́ẹ̀ bá lè fẹgbẹ́ náà lẹ̀ kẹ́ túká. ẹgbẹ́ PDF. àbíkẹ́ yí padà. ẹgbẹ́ PDF bẹ́ẹ̀ bá lè fẹgbẹ́ PDF lẹ̀ kẹ́ túká. wàlẹ́ ìsàbí mu'jizillah ẹ lè kágara bọ́lọ̀ lórí ẹ̀ èyí wọn gbọ́ àwọn tí ń sin Ọlọ́run kí wọ́n mọ̀ rí tí wọ́n bẹ́. naam. awalamu yarau anna Allah Ọlọ́run lẹ́ẹ̀rí ni anna Allah ìpè Ọlọ́run ọba mi alladhi ọba tó jẹ́ pé wà á ti wàlẹ̀ àrọ̀gọ́ ọba tó dá sánmà àtìlẹ̀ wàlámúyà àyàbí kálíkì ìnà wàlámúyà àyàbí kálíkì ìnà Ọlọ́run dá sánmà ọ̀dálẹ̀ kò sí ló parasamọ́ wọ́n tó bẹ̀ kó jẹ́ parasamọ́ farabalẹ̀ bọ̀ ẹ wà wọn tí ń fọ́ títì ni ẹ wà wọn tí ń ṣe tí ń da títì ni wọ́n kọ́ da ogun jẹ wọ́n tún wá da kíní kan tramadol ẹlòmíà lo tramadol yọ mọ̀ á ṣiṣẹ́ bí wèrè ẹlòmíà mo power horse ẹlòmíà lo kólóòsì kí wọ́n tó ṣe Ọlọ́run ẹ wá wo sánmọ̀ ẹnu títì àyí sí ìdọ̀fìà ń bẹ̀ wọn náà ni wọ́n ṣe fa ẹ ṣe títì ìdọ̀fìà ẹ wòye ìgbà tẹ̀ ń lo gbogbo oríṣiríṣi nǹkan Ọlọ́run wa ní khalaqa samawati wal arda èmi Ọlọ́run dá sánmà àtìlẹ̀ wàlámúyà àyàbí kálíkì ìnà ẹ̀sìn lo fẹ́ǹsì kìgbẹ́ àwọn bíi paracetamol
ara òru ni ọlọ́run ní wọn ò rí ni. Anallah bi qadirin. àwọn aláwọ̀ yàrá o ọlọ́run lè rí ni anallah wípé mi ọlọ́run bi qadirin mọ lágbára ìyáálé máa ò tẹ́ ebi tí mo dá sánmà àtìlẹ̀ tí ìmọ̀ kí mo ṣe nǹkan kan tẹ́mi ṣé ìwà lágbára láti yẹ̀yìn tẹ́ ẹ bá kú tán kọ́ bala ọlọ́run ní mo lágbára bẹ́ẹ̀. Innahu ala kulli shay'in qadir. bala ọlọ́run ní bẹ́ẹ̀ ni innahu ala kulli shay'in qadir ọlọ́run ní mo lágbára láti ṣe bẹ́ẹ̀. Wa yawma yu'radu alladhina kafaru ala an-nar. ẹ̀yin tẹ́ jẹ́ kèfèrí tẹ́ lọ lè ṣẹgbẹ́ tí ó da ọlọ́run níjọ́ tí ń bà da ojú yín kọ iná. alaysa hadha bil haqqi ìwà sọ fún yín pé alaysa hadha bil haqqi ṣé èyí tí mo wá ní ẹ ṣe ìsìlámù tí mo ní ẹ ṣe dáadáa ìbádà tí mo ní ẹ ṣe ó wá jódodo àbí ó jódodo. alaysa hadha bil haqqi. ẹ̀yin náà wá ní kó dòótọ́ àbí ó dòótọ́ báyìí. qalu bala. gbogbo ẹgbẹ́ PDP hadha bil haqqi. ẹgbẹ́ PDF alaysa hadha bil haqqi ẹ̀yin náà ó rí pé òdodo dé lálùkìyámà. Qalu bala. ẹ máa wá dá ọlọ́run lóhùn wípé bẹ́ẹ̀ ni àwọn áwùkà ya ìlú kásìfà ya ìlú màlákà ya ìlú àwọn ni wọ́n kó wa zèrè ibú bẹ́ẹ̀ sì ni kìí sá àwọn kò ní zèrè ibú ẹ̀ ń bọ̀ ẹ̀yin lẹ́wà wọn lọ jẹ́jẹ́ wọn jòkó jẹ́jẹ́ wọn ti bẹ́ẹ̀ ti pẹ́ jẹ́jẹ́ wọn bẹ láàrin wa láàfin wọn tẹ́lẹ̀ kún òpin yẹn ti dá wọn lóhùn ẹ sì dá wọn lóhùn ẹ wá kóra yín sínú wàhálà. Qalu bala. wọ́n máa wá wípé bẹ́ẹ̀ ni wa rabbina kọ́dà fọlọ́run búra Qala fadhuqul ọlọ́run wọ́n wà ní ẹ máa tọ́ ìyàwó bima kuntum takfurun. bima kuntum takfurun pẹ̀lú pé pèmí ọlọ́run nírọ́. Fasibiri ẹ̀rí nǹkan fasibiri ẹnìkan náà tún wá ń jáde olóhùn gba sàádà mẹ́ríkàsì ọ farapamọ́ kò jẹ́ nìkan mọ̀ wọ́n fi sàádà lé lọ́wọ́ ọ ẹsẹ̀ wá jáde pẹ̀lú aṣọ sàádà ipò òun náà ń bẹ nínú ẹgbẹ́ CDP. iṣẹ́ búlò òun náà wò ìwà búlò. sẹ́ni pé ìwà búlò ni. báwo làwa ti fẹ́ mà babalágége ṣàtinúmọ̀nà ọgbọ́ ọgbà sàádà ní mẹ́ríkàsì ọlọ́dún méje ó ti fi sàádà tó gba sàtífíkẹ́tì eríire tó gba ó sì jóná fúnra rẹ̀ ọba dá ọkọ̀ fẹ̀kẹ́ mọ́ gba sàádà ó lè gba sàtí ẹgbẹ́ CDP ọgbọ́ èyí wọn dá ẹgbẹ́ wa wọ aṣọ márkàsì tó wé láwàrí tó wọ aṣọ márkàsì tó sì gba sàádà tó wá ní bìlọ́ǹgì inú ẹgbẹ́ kíúkì ọgbọ́ ẹgbẹ́ kíúkì ẹgbẹ́ kìkìkì ayébẹ̀kọ́ ńgbọ̀ wá bìlọ́ǹgì ńbẹ̀ ńgbọ̀ wá lọ wà ńbẹ̀ kí ló wá ṣe tó wá ní káwọn ọmọ àjọmọ márkàsì mà àbúndá àmọ́ àjọmọ ṣe àdámọ̀ mà àbúndá àmọ́ àjọmọ balágége tó ní mà ẹni tí ó bá lọ bí eré ibú yọ lọ fún rẹ̀ kẹ́ni kan ọjọ́ mọ́ríkàsì kọ́ wá lè bí lọ́ngì sẹ́gbẹ́ kan tí ọ̀dà kò sí ìhun òjé èébú mọ́ríkàsì kò jẹ́ èébú àwa mọ́ríkàsì kò jẹ́ èébú Sheikh Adama kò jẹ́ babalágége ó fi ṣe déédéé ẹni ọlọ mọ́kà tó darí nítorí lọ olé olédì nílé sáwó ṣé èébú mọ́kà wá ni wọ́n lè fi mọ́kà mutí ṣé èébú mọ́kà wá ni ṣé ká bá fẹ́ nìkan ẹnìkan ọjọ́ oyigbo ní ọmọ pẹ́ nìkan wà ọgbọ́ kò síbẹ̀ yẹn wọ́n ṣe bímọ tí ó pọ̀ láyé tí ò ní bíbí kúbi àmọ́ kì í sọ mọ́ríkàsì nìkan ní mẹ́mẹ́ gbogbo lè kéwú pátá ni wọ́n ní ọmọ kankan nínú rẹ̀ àmọ́ lára pé mọ́ríkàsì ní ń bẹ lókè lọ́fà tó fi jẹ́ pé òun láyé tètè máa rí wípé àwọn mọ́ríkàsì ni àwọn ni wọ́n bẹ̀ ń bẹ̀ ẹni tí ó bá lè ṣe ó lè ṣe títí di sínú àṣà lọ́fẹ́ nìkan pé wọ́n máa lọ́jọ́ yẹn ẹgbẹ́ kọ́ lọ́jọ́ yẹn àfàyè fúnni láti ẹ̀sìn tí gbòdìdì ọmọ lọ́wọ́ ẹni bí wọ́n bá jẹ́jẹ́ wípé gbogbo àwọn ọmọ rẹ̀ làwọn gbà wọ́n á kú bó ti ṣe ra rẹ̀ jọ́nà lọ́hùn àwọn ẹgbẹ́ ẹ̀rọ àwọn ẹ̀láwọn jókù ẹwà àgbákò rọ báadẹ̀ tó ti wáadẹ̀ tó kó orí jí àwọn lè jí òkú ẹgbẹ́ tó bá mọ̀ pọ̀ wọn lè jí òkú kọ́ lọ sípítù ẹni tí ń lọ síjì lọ́wọ́ ẹ máa lè jí gbogbo wọn ní Nàìjíríà àbíkẹ́ ẹlọ́jọ́ kó ń tẹ́ òkú tó bá ti ń gbére ẹ lo kàrámà rẹ̀ káwò ẹ jí òkú méje kárí bẹ́ẹ̀ bá sì jí méjèèje ó ti bá wọn ẹ lè wálẹ̀ yìí ni àtẹ̀lé lọ kì í jẹ́ pé wà lè wá àwọn ẹnìkan tí òkú ẹ̀ máa parọ́ a lè jòkó ń tẹ́ kalẹ̀ ní a máa retí wọn ti kó tẹ́ lọ sí okolówó yà yìí ibẹ̀ lá lè jòkó a máa retí àwọn òun kájẹ̀ mọ́lò yìí ti pẹ́ aláwọn fúrẹ́sì a máa retí ẹni tó ẹsẹ̀ gbédé wọn bá ti wá ń gbédé a nìtọ̀ sẹ́yìdì abẹnugan ọya òkú rẹ̀ ẹ wá jí ẹtì ẹjí mẹ́ta káwò ẹ wá pitú àwọn àgbákò rọ ẹnìkan lè jí òkú ànábì Ìsá nìkan lójú òkú ó ì ti jí ó ti tán so ẹni tí ó bá ti wá dáhùn pèpè Ọlọ́run ò lè ka garaba Ọlọ́run
Muhammadu Mufaddal ayakumullah barakallahu fika ó gbìyànjú abẹ́rẹ́ kó gbìyànjú Kọ́símù ti kọ́nsẹ́ ó ti fọwọ́ hàn Kọ́símù Alhaji Kọ́símù wọlé kọ́ máa bọ̀ mọ̀mí bọ́ Alhaji máa bọ̀ wọlé wá alawasala ya Muhammadu Kọ́símù Alhaji pẹ̀lú mọ̀mí ọmọ ya Muhammadu Kọ́símù barakallahu fika aṣọ àwọn alálàájí ọdún yìí máa wá dá púpọ̀ o eléyìí máa fáyìn púpọ̀ o ó ní tàbí kí n máa tẹ̀lé lọ báyìí abẹ́ẹ̀ ní kan báyìí la ilaha illallah ìmáà kí báyìí ní òní bá ṣe a fi àsìkò yìí náà tọrọ àdúrà fún a fi àsìkò yìí tọrọ àdúrà fún wa àwọn yẹn ń bèrè lọ́wọ́ mi púpọ̀ láti jó ní pé àbásọ̀ wíkọ́ sí ń bá lọ báyìí bó lẹ́wà ṣe mo ní pẹ̀lú ògùn Ọlọ́run ọmọ ìyá rẹ̀ náà ni wà mú ọlọ́mọ ìyá rẹ̀ náà ni wà dúnkù rẹ̀ ẹnu bóyìí ti ṣe yìí náà àkọ́dá àbí ti já ní wàláhì ó sì wá tíra yìí gbé àjọba yìí sí bí ẹ̀mẹ́jẹ mẹ́ta nísìn òun náà ṣe Ọlọ́run wọlá Ànábì Muhammad Ọlọ́run ó ṣe ìdìdì ìrọ̀rùn fún ọ Ọlọ́run ó ṣe ìdìdì ìrọ̀rùn fún ọ òní sọ ọ́nù kò ní sọ owó rẹ̀ nù òní pàdé lérí búlọ̀hún òní pàdé alágbàpọ̀ lọ́hún ọlá Muhammad Rasulullah májá dákùn torí ọ̀rọ̀ májá tọ́ má sì fèsì ọ̀pàdé ó ti pàdé ẹni àwọn náà ní wà lára fásá wà láfúsùkú wà lájì dálà tẹ̀lá ájì ọ̀rá máa lọ tiẹ̀ ẹni bá ti pàdé ẹni àwọn náà ní ájì rẹ̀ ti bàjẹ́ má jọba ti jẹjẹ ó ti bá wọn wà láfúsùkú àbílà ájì èyí òun ẹlẹ́ẹ̀kejì má yá yẹn lówó ngbọ́ wa lọ láàánú bọ́ọ̀sì gbàtọ́ wa lọ láàánú ọláàánú lé lóòótọ́ ó ti báwọn àmọ́ ìyá yẹn lówó mọ́ká jọ́ àdìgbé kọ̀ọ̀sán owó jọ́ àdìjà mọ́ yá yẹn lówó ó di méjì ó di méjì ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ ni pé gbogbo ìgbà yóò kọ́ jẹ́ pé haramu ni wọ́n ti máa bá wọ́ wọ́n fi haramu lẹ̀ kó rí iṣẹ́ rẹ̀ sí Ọlọ́run fún ọ ní àlàáfíà tó fi ṣe tí ó fi pé dáadáa sísọ ní báni lọ́hùn gbogbo àwọn tí ì báni lé wọ́n bí lọ́ngì ọ̀kan láyé ẹjọ́ lọ́wọ́ yìí nísìn àwọn ẹgbẹ́ PDF òun là ń sọ lọ́wọ́ yìí nísìn ó ti báwọn ẹni àwọn tó bá ti kọ́ sọ́yàn bá ṣe lọ́hùn má ìjọ òfin kan ṣọ́ lápò wọ́n tún ṣe yíò nísìn ọgbọ́ sì máa ẹni tó kọ́dà ìyẹn tó ó ṣòro fẹ̀gbẹ́ kan ọgbọ́ nísìn bí táwọn èèyàn ti wá agbára ṣe ìtànìdé irú àwọn agbára yìí náà ní agbára ni wọ́n bá ti fẹ̀gbẹ́ kẹyàn nǹkan ó sì bọ́ sí ọlápò ó sì bá orù lápò rẹ̀ nísìn àwọn àfáà tó ń lò nísìn náà ọgbọ́ àyè ó sì bá orù lápò kéèyàn ọjọ́ òjòkó báyìí kéèyàn ó sì fẹ̀gbẹ́ kanra yẹn kágbádá ọkànra wọn kéèyàn ó sì bá orù lápò yẹn gbogbo orú bẹ́ẹ̀ ni wọ́n bẹ Ọlọ́run níjọ́ sàgbákòrò wọn albarkola Muhammad Rasulullah náà kọ́mọ̀sí alárafà mi lọ́hùn kò ní sẹ́yìn wọ́n jẹ́ rí ẹ̀ rárá kò sí tọ́jọ́ iṣẹ́ tí ń lè ṣe lọ́hùn ó ti palẹ̀ rẹ̀ mọ́kó tó kú lé kọ́dà gbogbo àwọn okọ̀ Ọlọ́run tí ó sà gbogbo ẹbẹ̀nu ìrẹsì rẹ̀ gbogbo àwọn okọ̀ Ọlọ́run tí ó sà lọ́hùn yóò tún pè Ọlọ́run gbogbo ẹ̀mẹ́mẹ́ Ọlọ́run ó fún ọ sí ọ wà pàdé aláàánú ọba àánú pàdé lọ́hùn ọlá Muhammad Rasulullah ọlá sallallahu alaihi Ọlọ́run ó sì dìde rọrùn fún yín albarkola àwọn ẹni Ọlọ́run ọlá Muhammad Rasulullah ọlá sallallahu alaihi wasallam káàsì fàtí ẹyọ kan fún bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ọ wọlá tiẹ̀ afáwa Tijani ọlọ́mọsá dẹ́ iná ládì rẹ̀ gbogbo Ọlọ́run ó ṣe fún afáwa Dahud bàbá yóò ṣe bẹ́ẹ̀ afáwa Jamiu Mufti Jakmel Ọlọ́run ó ṣe fún ọlá lòun kúmọ ẹni nǹkan báyìí ọlá ni kúmọ tiẹ̀ ọmọ tuntun tí Ọlọ́run yọ̀ǹda fún wa tàbí ọlá láṣẹ àti sọ́ọ́lù kanjọ ní àwa kò ní ọ̀la asàfúlà rẹ̀ lọ́la akóyàn lẹ́nu jọ lọ́la gbogbo tí wọ́n jẹ́ ti wà ń lẹ̀ gbogbo ẹ̀ ti wà ń lẹ̀ kalẹ̀ ọlọ́mọsá di ọ̀rọ̀ fún ọ bàbá wa jáná sí àgbà nílọrin zéwù wàláwù yá ṣe mú kàmínà ajáná sí Ìlọrin tó fi ti lọrin àwọn ní ń bọ̀ wá ṣe àwọn olùkọ́ bàbá wa Sheikh Onílé márùn bàbá wa Amirul Waisina Salati bàbá wa Dr. Bube Salati àbá wa Haruna Rashid àwọn àbá pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń bọ̀ wá Mamu Kanda ọlọ́mọsá bá wa kọ́kọ́sọ́ ògbọ́lọ́la mala Lukman òun náà kó máa ń jò ní barakallahu fika Abdulkadir Ash-Sha'irul Mufliq òun náà yóò ṣe haraka ń bẹ̀ lọ́la
gbogbo iná ọlọ́run ó ṣe hajj yìí fún àti Abdul Samad àti gbogbo wa náà lápapọ̀ àti ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún wọn náà gbogbo iná lẹ́ẹ̀dẹ̀ alájì yóò sì gbà fún yín ó ṣe ìyá mi ó ní alùbáríkà ó ṣe ìyàwó alájì nù alùbáríkà ti di tiẹ̀ èyí tó gbé kí ní sí lójú ó ń bínú rẹ ni ó ń bínú rẹ orí nínú alùsùnà lòun ní àwọn alùsùnà ni ó ní hálùkọ̀ tí ń lọ bó ṣe wọ́n ó ní hálùkọ̀ tí ń lọ kọ́ sí ọlọ́dálẹ́ bárakàlá fíkà alùkọ̀ tí ń dáni lọ ọlọ́run jẹ́ lálùbáríkà ọlá Muhammadu Rasulullah ọlọ́run ó sọ pàdé wa yóò jẹ́ pàdé àtàlábíà bá a ti ń sìn ọ́ yìí pẹ̀lú rọrùn ìpàdé wa ọlọ́run jọ jẹ́rọ̀ nìkan yóò ṣe bẹ́ẹ̀ fún kó wa náà ọlá Muhammadu Rasulullah assalatu wassalamu alayka ya Rasulullah salatu wassalamu alayka ya Nabiyallah assalatu wassalamu alayka ya akrama khalqillah alfi salatu wassalamu abadan da'ima alayka wa ala sahabika ajma'in subhana man lam ya'lam qadra wa ghayruhu wa la yablughu al-wasifuna sifatahu subhana rabbika rabbil izzati amma yasifun wa salam ọba odijọ́ Tuesday ìyàtọ̀ tí ń bẹ láàrin mu'jiza èyí tó bẹ̀rẹ̀ alo gbọ́lọ́n Tuesday la ṣiṣẹ́ rẹ̀ subhana rabbika rabbil izzati